ẹ kú ojúmọ́ wa kú ọjọ́ òní ọjọ́ olúwa ọjọ́ ìsinmi níbi gbogbo lágbàáyé tẹ bá ti ń gbọ́ mi níbi tẹ bá wà ìsìn orí afẹ́fẹ́ ti bẹ̀rẹ̀ báyìí o ìsìn orí afẹ́fẹ́ ti bẹ̀rẹ̀ mo fẹ́ ká pé gbogbo àwọn ènìyàn sí ìtòsí àwọn tó wà lọ́nà jíjìn àwọn tó wà nítòsí wa ẹ jẹ́ ké sí wọn ẹ bá wa ṣe rẹ̀ wípé ìsìn ti bẹ̀rẹ̀ pàápàá àwọn tó ti láǹfààní àti wọlé ìjọsìn kankan lónìí kò sáwàwí níwájú olúwa ìsìn ti bẹ̀rẹ̀ o tẹ̀ ẹ́ sórí afẹ́fẹ́ rẹ kó wò wá kó jẹ́ àjọ jọ́sìn papọ̀ kájọ mọ rírì olúwa papọ̀ níbi tó wà yẹn ni mo fẹ́ ká fi ọpẹ́ wọlé mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá dáadáa ká fi ìmoore wa hàn ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ oṣù kẹta la wà yìí o oṣù kẹta la wà yìí ọdún yìí ti ń lọ gẹ̀rẹ́gẹ́rẹ́ tá a bá ti máa dé oṣù kẹrin a máa ṣe ọdún Easter ó túmọ̀ sí wípé ọdún tí ń ṣe tiẹ̀ nìyẹn ọdún ṣe tiẹ̀ ọlọ́run ṣe tiẹ̀ ọlọ́run ṣe tiẹ̀ ẹ ká jọ́sìn sí ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ ká sọ fún bàbá dáadáa ẹ kó ṣe ó ṣe fún wa lọ́pọ̀lọpọ̀ ẹ yá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ gbéga tọkàntọkàn ó yá gbé olúwa ga pẹ̀lú mi ìwọ tó bá jẹ́ ènìyàn rẹ̀ kí gbogbo wa jùmọ̀ gbéga ó ní àwa ní àgùntàn pápá rẹ̀ ó ní ká lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tí ọpẹ́ ti ìyìn ká máa dúpẹ́ fún kí a sì máa fi ìyìn fún orúkọ rẹ̀ ó ní ká mọ rírì ẹ̀ kì í ṣe wípé àmọ́ ṣe la ṣe wà láyé kì í ṣe wípé adá tó la ṣe wà láyé àwọn tó dáa jù wá lọ ti lọ àwọn tí ò tó wá ti lọ àwọn tó jù wá ti lọ ẹ̀sà lẹ́yìn ikú ìdájọ́ ló kàn ìdájọ́ ló kàn àwa tá ìwà láyé alórí ọ̀fẹ́ àtúnṣe àwa tá a wà láyé alóore ọ̀fẹ́ àti ṣe dáadáa sí àwa tá a wà láyé alóore ọ̀fẹ́ àti wu ọlọ́run àti wu ènìyàn mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa láti wà láyé láti wà láàyè rere oore ọ̀fẹ́ tó fún wa pàápàá wa tá a wà lálàáfíà mò ń gbọ́ láàrin àwọn ọjọ́ díẹ̀ sẹ́yìn tí ìránṣẹ́ ọlọ́run àwọn àgbánú ìránṣẹ́ ọlọ́run sọ fún wa wọ́n sọ fún wa wípé mélòó nínú wa ló lè sanwó èémí tán sọ ní ilé ìwòsàn mélòó nínú wa ló lè sanwó oríkèéríkèé ara tó bá nílò àti jẹ́ wípé ó nílò owó láti mú kó wà láàyè rere ẹ̀dọ̀ inú ara iṣẹ́ tí ẹ̀dọ̀ ń ṣe inú ara nígbà tí ẹ̀dọ̀ inú ara bá ṣàìsàn mélòó nínú wa ló lè sanwó ẹ̀ a bá rí owó tí àwọn èèyàn tó ń ṣàìsàn ń san láti wà láyé a máa dúpẹ́ ẹ̀mí a máa dúpẹ́ àlàáfíà a máa dúpẹ́ oore tọ́lọ́run ṣe fún wa a gbàdúrà pé gbogbo àwọn tó wà nínú ìdùbúlẹ̀ àìsàn bá ti ń sọ̀rọ̀ yìí kọ́lọ́run kó bẹ̀ wọ́n wò kó wò wọ́n sàn gbogbo àwọn tó wojú olúwa pé kọ́lọ́run kó gbà wọ́n nínú ìpọ́njú àti ìdààmú ayé lórúkọ Jésù àwọn tó bá láǹfààní àti gbọ́ ohùn mi lónìí lórúkọ Jésù ìgbàlà kó dé bá wọn kọ́lọ́run kó dá wọn dè kó tú wọn sílẹ̀ nítorí wípé ìpọ́njú ò ṣohun tá a fi ń ṣafẹ́ ìpọ́njú ìdààmú kò ṣohun tá a fi ń ṣafẹ́ mo gbàdúrà àní rí ìpọ́njú àní rí ìdààmú ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ìwọ tó sọ wípé o lówó inú rẹ ò dùn o lówó ṣùgbọ́n o lẹ́mìí o lówó lálàáfíà jẹ́ kí inú ẹ dùn o bá lówó náà tí mo fẹ́ fi tọ́jú ara rẹ ni o fẹ́ fi wà lálàáfíà ló fẹ́ kí gbogbo ohun tó wà láyìíká rẹ kó ṣe déédéé ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn àgbà bọ̀ wọ́n ní béèyàn bá ń wá owó lọ tó bá pàdé iyì lọ́nà kí ló máa ṣe wọ́n lá padà wálé torí pé tó bá rí owó náà kí ló máa fi rà owó ò ṣe jẹ jù bó máa ná ni iyì náà ló fi rà ó bá lò lówó tọ́lọ́ bá fún ẹ níyì tó pọ́n ẹ lé ó yẹ kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo fẹ́ràn orin kan tá a máa ń kọ nínú ìjọ tí mo ti dàgbà jọ àwọn òbí mi ìrànlógo the Apostolic Church ó ní wípé ìjọ Apostolic náà lọ́nà ó ní wípé orin yẹn a máa ń kọ gbàtúntì ẹ̀yà ó dàbí pé tó bá ti ṣe ìkómọ ni wọ́n máa ń kọ kí n kọ dáadáa lọ́jọ́jọ́ ìsinmi ìgbọ̀ tá a bá ti rí pé wọ́n ṣe ìkómọ báyìí a gbọ́dọ̀ kọrin yẹn. Afọpẹ́ fọ́lọ́run lọ́kàn àti lóhùn wa ẹni ṣòun yánu fún ẹni tàráyé yọ bàtà wa lọ́mọ́wọ́ òun náà ló tọ́jú wa ó sì fẹ́ bùn ìfẹ́ ṣe tọ́jú wa síbẹ̀. A fi ọpẹ́ fún Ọlọ́run ìwọ náà fọpẹ́ fún Ọlọ́run ọba tó ń tọ́jú wa ó tọ́jú bàbá ó tọ́jú ìyá ó tọ́jú ọkọ ó tọ́jú aya ó tọ́jú ẹ̀gbọ́n ó tọ́jú àbúrò ó tọ́jú àwọn ọmọ wa àwọn tó ń bá wa gbé ó tọ́jú wọn àwọn tá a jọ ń ṣiṣẹ́ ó tọ́jú wọn àwọn oníbàárà wa gan pàápàá tó ń wá bá wa ra nǹkan tó ń bá wa dúnàdúrà tó ń bá wa ṣòwò pọ̀ ó ń tọ́jú wọn
Ọlọ́run ń tọ́jú wọn, Ọlọ́run ń tọ́jú wọn. Ó mọ̀ wípé bí nǹkan bá so ní bàárà rẹ̀ kan ṣe lè ṣe ẹ̀, Ọlọ́run tó jẹ́ kó ní bàárà rẹ̀ kó rí jàǹbá, kó rí ìdààmú. Jùbẹ́ ẹni tó wà lálàáfíà, ẹni tí inú ẹ̀dùn inú dídùn ló móríyá, òun ló ra nǹkan, ló ń gbìyànjú àti ṣe nǹkan. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lónìí, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn. Ó ṣe, ó ṣeun, ó ṣeun, ó ṣe. Orin kan wá sí mi lẹ́mìí, ó ní bàbá ọlọ́pọ̀ oore, ó ṣeun lọ́pọ̀lọpọ̀, ó ṣeun lọ́pọ̀lọpọ̀, 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 ó ṣeun lọ́pọ̀lọpọ̀, 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 bàbá ọlọ́pọ̀ rere, ó ṣeun lọ́pọ̀lọpọ̀. Ó ṣe lórúkọ Jésù Olúwa wa. Ọlọ́run gbogbo àgbáyé, adẹ́dá, amẹ̀dá, atóríṣe, adúpẹ́ lọ́wọ́ rẹ lónìí fún orí ọ̀fẹ́ tó fi fún wa láti jẹ́ ọmọ rẹ, fún orí ọ̀fẹ́ tó fi fún wa láti wà láyé rẹ lákòókò yìí, pé a sì láǹfààní láti wà níwájú rẹ. Àjúbà rẹ o, àjúbà rẹ, ariwo ọpẹ́ wa sókè, ariwo ìmoore wa sókè, agbé ọ̀gá tọkàntọkàn, tẹbítẹbí, taratara, tilétilé, tìjọtìjọ, níbi gbogbo tá wà lágbàáyé, agbé ọ̀gá lábẹ́ orí ọ̀fẹ́ ohun tó ti ṣe fún wa lóde, agbé ọ̀gá. Gbogbo àwa ọkàn, gbogbo àwa èèyàn mímọ́ tá a parapọ̀ lórí pẹpẹ yìí la sọ wípé o ṣe. Ọlọ́run gbogbo àgbáyé, o ṣe o, o ṣe o, o ṣe o, àyìn ọ́. Lórúkọ Jésù gba ọpẹ́ wa, lórúkọ Jésù gba ẹ̀yìn wa, ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà fún ohun tó tún ṣe fún wa níwọ̀nba wákàtí ìtàlù lọ́wọ́jú rẹ. Olúwa gba ọpẹ́ wa lórúkọ Jésù. Olúwa bá ó ṣe gbọ́ ọ̀rọ̀ rẹ, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó dá wa nídè, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó tún wa ṣe lágbára ẹ̀mí mímọ́. Lórúkọ Jésù, ọ̀rọ̀ rẹ kó mú ìdáhùn fún wa, kó fún wa ní ìdáhùn gbogbo tá à ń retí. Àwọn tó wà láì nínú ìdùbúlẹ̀ àìsàn, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó wò wọ́n sàn. Àwọn tó ń retí àlùyọ, lórúkọ Jésù, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó mú àlùyọ wá. Àwọn tó ń retí ìgbésókè, ìfàsókè, ìgbédìde, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yọ̀ǹda rẹ̀. Ó ṣe Ọlọ́run ìyè àti agbára, a ó sì máa yìn ọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Jésù Olúwa wa. Ohun tí a fẹ́ fi gbára wa ní ìyànjú lónìí nínú ọ̀rọ̀ Ọlọ́run, òun ni ajílẹ̀ ìgbàgbọ́ tí à ń pè ní àìrékọjá. A ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ajílẹ̀ ìgbàgbọ́ yìí ó ṣe díẹ̀. A ti sọ nípa ajílẹ̀ ìgbàgbọ́ tí à ń pè ní ìṣoore, ìwà rere. Ajílẹ̀ ìgbàgbọ́ tí à ń pè ní ìmọ̀. Òní a fẹ́ sọ nípa ajílẹ̀ ìgbàgbọ́ tí à ń pè ní àìrékọjá. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ kẹfà yẹn, ó ní àti àìrékọjá kún ìmọ̀, àti sùúrù kún àìrékọjá, àti ìwà bí Ọlọ́run kún sùúrù. Tó bá ti ní ìwà rere, tó bá ti ní ìmọ̀, tó fi kún ìgbàgbọ́ rẹ, ohun tó wá kù ẹ́ kù ní ohun tí à ń pè ní àìrékọjá. Kí ni ìtumọ̀ àìrékọjá? Àìrékọjá túmọ̀ sí ìkóra ẹni ní ìjánu. Wípé èèyàn ò lè wà kó má lófin. Ó lè sọ òmìnira rẹ, ó lè sọ di ewu fún ara rẹ àti fún ẹlòmíì tó wà láyìíká rẹ. Gbogbo wa kò sí bí a ṣe lè ní òmìnira tó. Òmìnira ò gbọ́dọ̀ jẹ́ ohun tí ó pa ẹlòmíì lára. Òmìnira rẹ ò gbọ́dọ̀ pa òmìnira ẹlòmíì lára. Bẹ́ẹ̀ ni, o gbọ́dọ̀ mọ̀ wípé kò sí bí ìmọ̀ rẹ ṣe lè jinlẹ̀ tó, kò sí bí ìmọ̀ rẹ ṣe lè gbòòrò tó. Ìmọ̀ rẹ pàápàá gbọ́dọ̀ wà lábẹ́ àìrékọjá. Ó gbọ́dọ̀ wà lábẹ́ ìkóra ẹni ní ìjánu. Bẹ́ẹ̀ ni, tí o bá fẹ́ kí ìgbàgbọ́ rẹ kó yè koro, kó jẹ́ ìgbàgbọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa, kó jẹ́ ìgbàgbọ́ tó ṣètọ́gbà, ìgbàgbọ́ tó wu Ọlọ́run, ìgbàgbọ́ tí Ọlọ́run yóò fi òǹtẹ̀ lù, ó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ èyí tí ó ní, tí ó sì nílò àìrékọjá. Ìgbàgbọ́ tí wọ́n fẹ́ tí a bá ti rí a rí pẹ̀lú àìrékọjá ni. Kì í ṣe ìgbàgbọ́ kánjúkánjú, kì í ṣe ìgbàgbọ́ mo fẹ́ nísìn kí n rí nísìn. Irọ́ o, kì í ṣe irú ìgbàgbọ́ yẹn là ń sọ nípa rẹ̀ o. Ìgbàgbọ́ tá à ń sọ nípa rẹ̀ yìí ó gbọ́dọ̀ fàyè gba àìrékọjá, ó gbọ́dọ̀ fàyè gba ìkóra ẹni ní ìjánu. Bẹ́ẹ̀ ni, ó gbọ́dọ̀ fàyè gba ìkóra ẹni ní ìjánu.
mo máa ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí nípa àwọn ẹsẹ̀ bíbélì kan tí a máa kọ́kọ́ kà wípé kí nìdí tí ìgbàgbọ́ rẹ ṣe nílò àìkóra ẹni ní ìjánu, torí pé ìgbàgbọ́ rẹ ò fàyè gba ẹ̀ṣẹ̀, ìgbàgbọ́ rẹ ò fàyè gba kí o fi òmìnira rẹ pa ẹlòmíì lára, ìgbàgbọ́ rẹ ò tilẹ̀ fàyè gba kí o máa lo ọpọlọ rẹ láti ṣe nǹkan. Ìgbàgbọ́ rẹ ìgbàgbọ́ ẹ̀mí ni, ìgbàgbọ́ Ọlọ́run ni. Ohun tí ìgbàgbọ́ rẹ wà fún ni ọ̀rọ̀ Ọlọ́run àti ohun Olúwa. O gbọ́ tí mo sọ sà. Ohun tí ìgbàgbọ́ rẹ wà fún gẹ́gẹ́ bí onígbàgbọ́, ìgbàgbọ́ Kristi tó ń bẹ nínú rẹ, ohun tó wà fún ni ọ̀rọ̀ Ọlọ́run àti ohun Olúwa. Láti fi gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, láti fi tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, láti fi gbọ́ ohun Olúwa kó o bá lè ṣe ohun tó ń sọ fún. Ohun tí ìgbàgbọ́ rẹ wà fún nìyẹn. Ìgbàgbọ́ rẹ ò sí fún ìmọ̀tara ẹni nìkan, ìgbàgbọ́ rẹ ò sí fún ìwà búburú, ìgbàgbọ́ rẹ ò sí fún ohun tó fẹ́ ṣe láti fi pa ẹlòmíì lára. Irọ́, ìgbàgbọ́ rẹ ò sí fún bẹ́ẹ̀. A rí àwọn kan tó máa ní pé àwọn tó ń bá wọn gbé ọ̀tá wọn ni wọ́n á kọ orúkọ wọn, wọ́n á láwọn lọ sórí òkè, wọ́n á bẹ̀rẹ̀ sí lọ sórí òkè, wọ́n á lọ ṣépè fún àwọn ènìyàn. Ìdí tí wọ́n ṣe rò wípé àdúrà yẹn ń gbà kì í ṣe pé Ọlọ́run ló gba àdúrà yẹn, ó lọ ń pe àwọn ẹ̀mí èṣù tó wà níbi orí òkè yẹn, nítorí pé kò síbi tá a pè níbi mímọ́ tí àwọn áńgẹ́lì wà tí àwọn ẹ̀mí èṣù náà ń yọjú síbẹ̀. Ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni, ó ní àwọn ọmọ Ọlọ́run wá síwájú Olúwa, wọ́n yọjú síwájú Olúwa, èṣù náà sì yọjú síbẹ̀. Ta ló déṣù? Ìbọn Ọlọ́run ló déṣù àbí wọ́n ló dáa ni? Yóò yọjú, tó bá yọjú á yọjú, òun náà gba tiẹ̀ tó bá yọjú. Nítorí náà tó bá lọ sórí òkè, ibi tí iṣẹ́ mi ń lọ lóòrèkóòrè, ibi tí àwọn áńgẹ́lì ti ń ṣiṣẹ́ tà sí sílẹ̀ ẹ̀mí òkùnkùn jáde, ẹ̀mí òkùnkùn wà mẹ́. Tó bá wá débẹ̀ tó kó orúkọ àwọn alábàágbé tó ní wọ́n ṣe ẹ́, tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún wọn, tó ló ń gbàdúrà lórúkọ Jésù pé kí gbá ṣẹlẹ̀ sí wọn, káwọ́ ṣẹlẹ̀ sí wọn, kí gbá kalẹ̀ sí wọn, káwọ́ ṣẹlẹ̀ sí wọn, tó wá délé tó sọ fún wọn pé léyìí ti ṣe jàǹbá, ó ti lọ, léyìí ti ṣe jàǹbá, ó ti lọ sí onígbàgbọ́ mi ṣiṣẹ́ ẹ̀ ọ̀ ń dán mi wo, tó bá dán mi wo dán tán. Irọ́ ni lóye ohun tí ìgbàgbọ́ wa wà fún ni. Ohun tá à ń ṣe ni wípé à ń fún èṣù láǹfààní láti sọ pé aláyé lórí àyíká wa ni. À ń fún ní àǹfààní láti mú kí iṣẹ́ ibi rẹ̀ kí ó máa ṣe láyìíká wa ni. A gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú èṣù àti iṣẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí Kristẹni tòótọ́, gẹ́gẹ́ bí ẹni tó ti di àtúnbí, a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀tá wa àti iṣẹ́ ara àti iṣẹ́ ọ̀tá. Irọ́, a gbọ́dọ̀ kẹ̀yìn sí iṣẹ́ ọ̀tá, a gbọ́dọ̀ kẹ̀yìn sí iṣẹ́ ara. Nítorí náà ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ wà ní àìrékọjá kó má bàa ṣẹ̀ sí Ọlọ́run. Ó ṣeé ṣe kó nígbàgbọ́ kó ṣẹ̀ sí Ọlọ́run, ó ṣeé ṣe kí ọmọ Ọlọ́run kó ṣẹ̀ sí Ọlọ́run. Àwa tá a jóbi sáwọn ọmọ wa kì í ṣe kan tí a fẹ́ràn ni, ṣùgbọ́n Yorùbá sọ pé ọmọ ẹni ò ní ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ ká lè fẹ́kùn pajẹ. Lóòótọ́ Ọlọ́run ò lé ẹ fẹ́kùn pajẹ, bẹ́ẹ̀ kẹ̀lẹ́rẹ́ kò fẹ́ kó máa fẹ̀ṣẹ̀ ṣeré, kò fẹ́ kó máa ṣubú ṣeré bí àbíkú. Ìwọ rè lánàá nínú ẹ̀ṣẹ̀, ìwọ rè lónìí nínú ẹ̀ṣẹ̀. Mo rántí ìgbà kan lọ́rẹ́ mi kan ńgbà kan, kò sígbà bó ṣe jẹ́ ọ̀rẹ́ mi tó ti pẹ́ nù ìjọsìn, ó máa ń fi ẹ̀ṣẹ̀ ṣeré. Kò sígbà tó bá sọ pé gbogbo àwọn tá fẹ́ fàyè wa fún Jésù, pé ẹni tó bá fàyè fún Jésù nínú ìpàdé yẹn sún ẹ bọ́ síta, tí ò ní bọ́ síta. Ìdí tó yẹ ń bọ́ síta ni pé ó rí pé òun ò tí ì bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí dẹ̀ ni ẹ̀ṣẹ̀ tó máa fi ṣeré? Ìwọ náà ti mọ ẹ̀ṣẹ̀ tó ń fi ṣeré. Kò lámójú kúrò, kò ní àìrékọjá, kò ní kúrẹ́ ní ìjánu nípa ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ ara. Ó ní ẹ̀ṣẹ̀ náà títí Ọlọ́run fi já gbà lọ́wọ́ ẹ̀, títí Ọlọ́run fi já gbà lọ́wọ́ ẹ̀. Ìgbà yẹn ló ṣe gbàgbọ́ lóòótọ́ wípé òun di àtúnbí o, òun lè gbé ìgbé ayé ìwà mímọ́, òun lè gbé ìgbé ayé titun. Wọ́n fẹ́ kí o mọ̀ wípé ìdí tí ìgbàgbọ́ rẹ ṣe nílò àìrékọjá ni wípé kí o má bàa ṣẹ̀ sí Ọlọ́run. Wọ́n mọ̀ sọ pé ọ̀rọ̀ rẹ ni èmi pamọ́ ní ọkàn mi kí má bàa ṣe kíni, kí má bàa ṣẹ̀ sí ọ. Ìgbàgbọ́ rẹ wà fún ọ̀rọ̀ Ọlọ́run kó má bàa ṣẹ̀ sí Ọlọ́run. Ìwọ tí ìgbàgbọ́ rẹ bá fàyè gba ẹ̀ṣẹ̀, onígbàgbé ni ẹ́, òṣì onígbàgbọ́. O mọ ohun tó gbà, o sì mọ Ọlọ́run tí òun bá tayò. Ìgbàgbọ́ ò fàyè gba ẹ̀ṣẹ̀, ìgbàgbọ́ ò sì fàyè gba àwáwí. Mo fẹ́ kí òye yẹ kó yé ọ. Ìwọ tó bá jẹ́ onígbàgbọ́ lóòótọ́, o gbọ́dọ̀ mọ̀ pé ìgbàgbọ́ rẹ ò sí fún ìmọ̀tara ẹni nìkan. Mo sọ nínú àwọn ìgbà tí mo bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yìí, mo sọ pé ìgbàgbọ́ kò sí fún ìṣòro rẹ. Ìgbàgbọ́ lè tọ́ ìṣòro, ṣùgbọ́n kì í ṣe nítorí ìṣòro rẹ ni ó ṣe ní ìgbàgbọ́. Wọ́n mọ̀ sọ wípé agbàwálà ìwé Éfésù, mo fẹ́ ká tiẹ̀ kí n kọ́kọ́ kà á. Lóòótọ́ mi
mi ṣètò ẹ̀ pé mo fẹ́ kà á lónìí ṣùgbọ́n kí n kà á fún wa kó lè yé wa ọ̀rọ̀ tá à ń sọ. Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ ó ní nítorí oore ọ̀fẹ́ ni a ti fi gbà yín là nípa ìgbàgbọ́ àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Nítorí nípa oore ọ̀fẹ́ la fi gbà wá là nípa ìgbàgbọ́. Ìgbàgbọ́ wà fún ìgbàlà ọkàn rẹ. Ìgbàgbọ́ ò sí fún ìṣòro rẹ. Kò sẹ́ni tí ò ní níṣòro. Kò gbàdúrà láti èní dọ̀la ìṣòro ń tán láyé. Kí ni ìtumọ̀ ìṣòro? Ìtumọ̀ ìṣòro ni àwọn ibi tó kù díẹ̀ káàtó nínú ìrìn àjò ènìyàn, ibi tó kù díẹ̀ káàtó nínú ìgbìyànjú ènìyàn, ibi tó kù díẹ̀ káàtó nínú ìrírí ènìyàn. Nǹkan tó pè ní ìṣòro nìyẹn. Ìṣòro lè tán láyé. Tó bá ìwà láyé tí Jésù ò tí ì dé, tí kò tí ì dé, ìṣòro á wà láyé o. Bí ò bá rí ọ̀rọ̀ tó tọmọ́ ìṣòro nípa tirẹ̀, wá rí nípa ẹni tó fẹ́ràn sí. Bí ò bá rí nípa ẹni tó fẹ́ràn sí, wá rí nípa àwọn ènìyàn tó ṣe kiri, tó bu ọlá fún, tó pọ́nlé, tó fẹ́ kọ́lọ́n kó tán ìṣòro wọn. Nítorí náà ìgbàgbọ́ rẹ bó tilẹ̀ jẹ́ pé ó wúlò fún ìṣòro, kò sí fún ìṣòro. Ìgbàgbọ́ ọkàn rẹ wà fún ìgbàlà ọkàn rẹ. Jẹ́ kí n sọ kó gbọ́ dáadáa. Ìgbàgbọ́ Jésù Kristi tá a fún ọ tó jẹ́ ẹ̀bùn Ọlọ́run tí mo kà nínú ìwé Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ yẹn, ó wà fún ìgbàlà ọkàn rẹ. Àkọ́kọ́ ohun tí à ń fi ìgbàgbọ́ ṣe nìyẹn. Kì í ṣe wípé láti fi kọ́lé, kì í ṣe wípé láti fi ralẹ̀, láti fi lọ ìlú òyìnbó, láti fi rí ìwòsàn tàbí láti fi ṣe kíni, láti fi tán ìṣòro. Ìgbàgbọ́ wà fún ìgbàlà ọkàn wa. Ó gbọ́dọ̀ mọ̀ ohun tí ìgbàgbọ́ wà fún. Àwọn kan ní pé tó o bá ti lówó ní ìgbàgbọ́, irọ́ ni, láti inú ọ̀rọ̀ àpáàdì ló ti yọjú. Irọ́. Kó o ní ìṣòro kọ́ ló nígbàgbọ́. Ẹni tó ń sọ gan yìí ní ìṣòro kò lè sọ fún ẹni. Bẹ́ẹ̀ ni. Tibitire la dálé ayé, ènìyàn á máa lo lé ayé pẹ̀lú àpá àti ìṣòro tó ń bẹ nínú ayé. Bí o bá rí ìṣòro lórí ọ̀rọ̀ ara rẹ, wà á rí ìṣòro lórí ọ̀rọ̀ àyíká tó wà. Bẹ́ẹ̀ ni. Ó ní nínú ayé ẹ̀ yóò rí ìpọ́njú. Kò túmọ̀ sí wípé ìpọ́njú lè wà nínú ọ̀rọ̀ ara rẹ gangan. Ìpọ́njú lè wà láyìíká rẹ tó bá jọmọ Ọlọ́run nítòótọ́. Ó ní nínú ayé ẹ̀ yóò rí ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká. Mo ti ṣẹ́gun ayé. Inú ayé ni ìpọ́njú wà, kò sí ìpọ́njú lọ́run. Inú ayé ni ìṣòro wà, kò sí ìṣòro lọ́run. Kò sí ìṣòro níwájú Olúwa, inú ayé ló wà. Inú ayé ló wà. Inú ayé la ti pàdánù ohun kan, ohun tó jọ wá lójú. Inú ayé la ti ń ṣiṣẹ́ tíṣẹ́ ń bọ́. Inú ayé la ti ń fẹ́yàwó tíyàwó ń fi nílẹ̀. Inú ayé la ti ń fọkọtọkọ ń fi nílẹ̀. Inú ayé la ti ń bímọ tọmọ kẹ́yìn rẹ̀ sóbì. Inú ayé la ti máa ṣe oríṣiríṣi nǹkan tá à ń ṣe tí kò tiẹ̀ ní yé wa bó ṣe yọjú sí. A lè gbàdúrà, a lè gbàwẹ̀, kò nítumọ̀ wípé ìṣòro á tán. Lóòótọ́ ni ìgbàgbọ́ wúlò fún ìṣòro, ṣùgbọ́n kì í ṣe nítorí ìṣòro lè a ṣe fún wa ní ìgbàgbọ́. Ohun tí mò ń sọ nìyẹn. Ó lè fi ìgbàgbọ́, nípa ìgbàgbọ́, ìwé mọ́ sọ fún wa wípé nítorí kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Ìwé mọ́ sọ fún wa wípé ẹni tó bá gbàgbọ́ yóò rí ògo Olúwa. Ìwé mọ́ sọ fún wa pé nípa ìgbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe fọ́lọ́run. Nípa ìgbàgbọ́. Nítorí náà bí mo ṣe ṣàlàyé fún wa, èèyàn lè ní owó. Tó bá ní owó, bí o ní ẹgbẹgbẹ̀rún náírà, àwọn kankan wà tẹ́gbẹgbẹ̀rún náírà lè wà tó lè rà lọ́jà. Àmọ́ bí èèyàn bá fi ẹgbẹgbẹ̀rún náírà rán ọ lọ ra oògùn wá fún àwọn tó ń ṣàìsàn nínú ilé, tó wá dóde tó dọ́jà tàbí ó dé Shoprite, ó wá lọ ra pizza, ó lọ ra aṣọ, ó lọ ra oúnjẹ, ó rẹwà gànyìn, orí pàmbólàmbólà, ó lọ ra gbogbo ẹ̀, oríṣu, ó lọ ra. Ṣé o ta fi owó yẹn rán ẹnìyẹn? Lóòótọ́ owó wúlò, ó lè ra gbogbo nǹkan wọ̀nyí, ṣùgbọ́n ohun tá a torí rẹ̀ fún ọ lówó kan yẹn, ohun tá a fowó rán ẹ níṣẹ́ ni wípé lọ rògùn wá fáwọn tó ń ṣàìsàn. Nígbà tí o wá mú owó tó lọ́ fi ń ṣe tó wù àwọn tó ń ṣàìsàn lébẹ̀ sí ní kú pẹ̀pẹ̀pẹ̀. Ìgbà tó máa ronú ra rẹ, nígbà tó rí pé o ti náwó tán fún ìfẹ́kùfẹ́ ara rẹ, fún ìmọ̀tara ẹni nìkan láti tán ìṣòro ara rẹ, o wá rántí pé ohun tó ń fún mi ní ìgbàgbọ́, tó ń fún mi lówó yìí fún kọ́ nìyẹn o. Ó wá wò wípé ẹni tó fún mi lówó yẹn ó yìí ní lọ́pọ̀lọpọ̀, ó yẹ kó lè fún mi ní mi tàbí kó fi owó mi rán ẹlòmíì. Ṣùgbọ́n ìwọ rí pé ìwọ ti kùnà ohun tó ń rán ẹ. Ìwọ ò lè gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ wa láyé nìyẹn nísìnyí. Nígbà tá a fún wa ní ìgbàgbọ́ fún ìgbàlà ọkàn wa ni, kò ń ṣe láti tán ìṣòro. Lóòótọ́ nírìn àjò ìgbàgbọ́ ó ṣeé ṣe kárí àǹfààní àti fi ìgbàgbọ́ tán ìṣòro. Àwọn ara àǹfààní tó lè tẹ̀lé nìyẹn, kì í ṣe ohun tó jẹ́ àkọ́kọ́. Ìwé mọ́ sọ pé ẹ kọ́kọ́ ní ìjọba Ọlọ́run náà. Ìjọba Ọlọ́run làkọ́kọ́.
ìwọ tó bá ti fi ìjọba Ọlọ́run ṣàkọ́kọ́ tó yẹ pé ohun mìíràn ló jà kọ́kọ́ fún ọ, ìwọ ti kùnà ìgbàgbọ́, ó ti kùnà orí ọ̀fẹ́, ó ti kùnà Ọlọ́run. Ohun tó jẹ́ àkọ́kọ́ fún ọ tó sì gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ fún gbogbo ènìyàn tó jẹ́ onígbàgbọ́ lóòótọ́ àtúnbí lóòótọ́ ní ìjọba Ọlọ́run. Ó gbọ́dọ̀ kọ́kọ́ lé ìjọba Ọlọ́run náà. Tó bá ti lé ìjọba Ọlọ́run, bó ṣe lé ìjọba Ọlọ́run, ìjẹ́ ẹmọ sà wípé ẹni tó bá ń lé ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí àkọ́kọ́, Ọlọ́run mọ bí ó ṣe tán ìṣòro rẹ̀, Ọlọ́run mọ bí ó ṣe bá ẹni rẹ̀ pàdé. Ẹni tó bá gbé lóòótọ́ o ló ń lé ìjọba Ọlọ́run, bó ṣe ń lọ láti ìpele kan sí ìpele mìíràn. Ẹgbọ́n tí Bíbélì sọ, ó ní bó ṣe ń lọ láti ìletò dé ìletò, ó bá àwọn ọba wí fún, kì í ṣe pọ́n gbàdúrà, Ọlọ́run ló bá ọba wí fún wọn. Bẹ́ẹ̀ ni ó sì bá àwọn ìjòyè wí fún, ó ní pé ẹ má ṣe fi ọwọ́ kọ ẹni àmì òróró mi, kì í ṣe pé ẹni àmì òróró ló ń pariwo, ẹ má fà kàmì, ẹ má fà kàmì, ẹ má fà kàmì, tó o bá kọjá ìyẹn wá fọ ọkàn ẹ. Ẹni àmì òróró ló ń pariwo bẹ́ẹ̀. Ìwé mọ́ ló sọ fún wa wípé Ọlọ́run sọ wípé bí wọ́n ṣe lọ káàkiri yẹn àwọn ọmọ Ísírẹ́lì láti ìletò dé ìletò, láti ìlú dé ìlú, ó bá àwọn ọba wí fún wọn, ó sì sọ wípé ẹ má ṣe fọwọ́ kọ ẹni àmì òróró mi, ẹ sì má ṣe ṣe àwọn ẹni mímọ́ mi ní ìwọ̀sí, nítorí pé kí ni wọ́n lọ láti lọ sin Ọlọ́run, wọ́n lọ padà sí Kénáánì láti lọ júbà Ọlọ́run, wọ́n lọ padà sí Kénáánì láti lọ ṣe ojúṣe wọn sí Ọlọ́run Ẹlẹ́dàá wọn, kí gbogbo ènìyàn lè rí ní gbangba pé Ọlọ́run kan ṣoṣo ló wà, òun ló sì dá ayé àti ọ̀run. Ó fẹ́ kó mọ̀ wípé ohun tí ìgbàgbọ́ rẹ wà fún, òun ni ìgbàlà ọkàn rẹ o, òun ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run bí ó ṣe máa dánmọ́rán. Yálà ìṣòro ń bẹ àbí ìṣòro ò sí, yálà o nílò nǹkan àbí ò nílò nǹkan, ohun tí ìgbàgbọ́ rẹ kọ́kọ́ wà fún nìyẹn. Tí ìyẹn bá ti yanjú, tó o rí wípé ìgbàgbọ́ rẹ mú ọ dàgbà sí nínú ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run Ẹlẹ́dàá rẹ, pẹ̀lú Jésù Kristi nípa agbára ẹ̀mí mímọ́, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tó ń tẹ̀lé lóòrèkóòrè. Nígbà tí ìyẹn bá ti yanjú, ìgbà yẹn ló ṣẹ̀ wá kan wípé ó jẹun àbó ò ní jẹun, ó wọṣọ àbó ò ní wọṣọ, àwọn ọmọ rẹ ó lọ léèwé àbí kò ní lọ léèwé. Ohun tó gbọ́dọ̀ mọ̀ nìyẹn pé ohun tí ayé yìí yóò bá ayé lọ o, ohun tí ayé kọjá lọ, ohun tí ò ní kọjá lọ ní ọ̀rọ̀ Ọlọ́run o, ó ní ọ̀rọ̀ Ọlọ́run, torí àṣẹ lọ̀rọ̀ Ọlọ́run, kò ń ṣe ìgbìyànjú o, àṣẹ ni. Ìwọ tó bá ti tẹ̀lé, ó máa kùnà rẹ o, ìdájọ́ kíkorò ó sì wà ní iwájú. Mo fẹ́ kí a mọ̀ wípé àìrékọjá a gbọ́dọ̀ fi kún ìgbàgbọ́ wa, tí ìgbàgbọ́ wa bá máa yè koro, tó bá máa jẹ́ ìgbàgbọ́ tó máa sèso. Bẹ́ẹ̀ ni a máa bẹ̀rẹ̀ lónìí nípa ọ̀rọ̀ Ọlọ́run tá a máa kà nínú ìwé Tímótì kejì orí kejì láti máa bẹ̀rẹ̀ láti ka ọ̀rọ̀ Ọlọ́run yìí. Tímótì kejì orí kejì la máa bẹ̀rẹ̀ láti ka ọ̀rọ̀ Ọlọ́run yìí. Orí kejì ẹsẹ̀ 24 ibẹ̀ la máa ti bẹ̀rẹ̀ o. Ó ní ìránṣẹ́ Olúwa kò sì gbọ́dọ̀ jà. Gbogbo wa ni ìránṣẹ́ Ọlọ́run, gbogbo àtúnbí nínú Kristi Jésù ni ìránṣẹ́ Ọlọ́run, àbí ìránṣẹ́ èṣù ni wọ́n, torí òun ṣe pásítọ̀. Kò ní ṣe pẹ̀lú bóyá o ní ìpè orí pẹpẹ àbó ò ní ìpè orí pẹpẹ. Ìwọ tó bá ti gba Jésù lólúwa àti olùgbàlà rẹ, ìwé mọ́ sọ pé gbogbo àwa tá gbàlà ká dìde fún ìgbàlà ẹlòmíràn. Ìwọ tó bá ti gba Jésù lólúwa àti olùgbàlà rẹ, Ọlọ́run ni òun ṣiṣẹ́ fún, òun ṣiṣẹ́ fún èṣù o. Ọlọ́run ló ti mú bọ́ sínú ẹbí rẹ̀ láti ṣiṣẹ́ fún. Kí ni iṣẹ́ tọ́lọ́run gbé lé gbogbo onígbàgbọ́ lọ́wọ́? Nǹkan tá ń pè ní, tóyìnbó ń pè ní Great Commandment àti Great Commission. Kí ni ìtumọ̀ Great Commandment àti Great Commission? Òfin tàbí àṣẹ ńlá àti ìtọ́ni ńlá. Òfin yẹn ni wípé kí ni ohun tó rí òfin já? Ìfẹ́ ló ní ká fẹ́ Ọlọ́run pẹ̀lú ọkàn wa, pẹ̀lú gbogbo ohun tá a ní. Ó sì ní ká fẹ́ ènìyàn, àwọn ẹnìkejì wa gẹ́gẹ́ bí ara wa. Òfin yẹn ohun tá ibi tá ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run nìyẹn. Ìkejì ni wípé ó ní pé kí ni ká wàásù, ká sọ fún gbogbo àwọn tó wà láyìíká wa, bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹbí wa àtàwọn tó súnmọ́ wa, ká sọ fún wọn nípa Jésù, ká sọ fún wọn nípa tí Jésù ti ṣe. Yẹn ló pè ní Great Commission. Bẹ́ẹ̀ ni gbogbo wa là ń ṣiṣẹ́ fún Ọlọ́run, gbogbo wa ni ìránṣẹ́ Ọlọ́run. A mọ̀ wípé lóòótọ́ làwọn àlùfáà wà, àwọn àpọ́stélì, àwọn wòlíì, àwọn ajínrere, àwọn olùkọ́ni àti àwọn tá a mọ̀ sí pásítọ̀. Lóòótọ́ ni wọ́n wà, lágbé wọn kalẹ̀ fún wa láti darí wa, láti mú wa dàgbà nínú ẹ̀mí, láti bọ́ wa lọ́rọ̀ Ọlọ́run lóòrèkóòrè, ká bà lè wo Ọlọ́run, ká lè wà ní àìrékọjá. Ṣùgbọ́n gbogbo ènìyàn tó bá ti gbọ́ Ọlọ́run gbọ́, tó bá ti jẹ́ lára ẹbí Kristi, àwọn ni ìránṣẹ́ Ọlọ́run o. Òun ni ìwé mọ́ ìṣe sọ wípé ó ní ìránṣẹ́ Olúwa kò sì gbọ́dọ̀ jà. Ó gbọ́dọ̀ jẹ́ oníjàgídíjàgan. Wọ́n tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ lè kóra rẹ̀ ní ìjánu pé a gbọ́dọ̀ bá níbi tá ti ń jà. A rí lé ní àwọn complex ní jà lórí pẹpẹ. Wọ́n ń kọrin, wọ́n fi fídíò hàn mí láàrin ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n ń kọrin, ìkan bá kọjú sí ìkejì rẹ̀ wípé
o ti ń ṣèjú ní di orin tó ń kọ òyìnbó náà sọ Gẹ̀ẹ́sì náà sọ ó ní o ti ń ṣèjú ní di orin tó ń kọ yìí wọ́n sì wà bá a ṣe wà lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ làwọn náà wà lórí afẹ́fẹ́ ìjọ wọn sì gbòòrò àwọn ènìyàn wà níwájú wọ́n sì ń kọrin láti yin Olúwa làkọ́kọ́ bá bí ẹni tó gbọ́kọ ara wọn àkọ́kọ́ bá kọjú sí ẹnì kejì ó bá ní pé o ti ń ṣèjú ní orí tó ń kọ yìí o ti ìtara rẹ ti pọ̀jù ní orí tó ń kọ yìí ìkejì náà bá gba bẹ́ẹ̀ ti gbàgbọ́ ọtí ọmọ bẹ̀rẹ̀ sí ń ṣépè fúnra wọn lórí pẹpẹ àwọn ọkùnrin ló bá ń di obìnrin mú wọ́n di àkọ́kọ́ mọ́ di kejì mú lórí pẹpẹ àwọn olórin ẹ̀mí ẹ mọ̀ pé wọ́n ṣe olórí ẹ̀mí èṣù ni wọ́n àwọn ẹ̀mí èṣù ló ń lò wọ́n nígbà tí wọ́n lọ Sunday school nígbà tí wọ́n wá sí ìdàgbàsókè ẹ̀mí kankan nígbà tí wọ́n fara wọn lẹ̀ fọlọ́run láti ṣe lórí wọn nígbà tí wọ́n yọ̀ǹda kí wọ́n yọ̀ǹda fún Ọlọ́run pátápátá olóyè jẹ́ wípé àṣírí wọn tú iṣẹ́ ara gbà wọ́n lọ́kàn wọ́n rò wípé iwájú Ọlọ́run dàbí iwájú ènìyàn wọ́n mọ̀ wípé bí wọ́n ṣe tẹ́ ara wọn níwájú Ọlọ́run wọ́n ti dá ara wọn lẹ́bi wọ́n ti gbé ègún lọlé kò yé wọn ni ohun tí Ọlọ́run ní agbára ó sì lápọ̀lé gidi gan ìyẹn lè wá sí iwájú Ọlọ́run kó rí ìbùkún ìyẹn sì lè wá síwájú Ọlọ́run kó gba ègún Ọlọ́run ò ní já gba ègún o nítorí náà gbogbo wa ní ìránṣẹ́ Ọlọ́run bí wọ́n sọ pé ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ ṣe kíni ìránṣẹ́ Olúwa kò sì gbọ́dọ̀ jà lábẹ́ bó ti ń kórè ò gbọ́dọ̀ jà má bá ara rẹ jà má bá ìyàwó rẹ jà má bá ọkọ rẹ jà má bá ọtọ́ aláyìíká rẹ jà má bá ọ̀gá rẹ jà nílé iṣẹ́ ó gbọ́dọ̀ jà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó fẹ́ràn àlàáfíà ó gbọ́dọ̀ kórìíra ìjà ó gbọ́dọ̀ yẹ̀ fún ìjà kí ni ó ṣe ń sọ wípé ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ jà ẹ máa gbọ́ ó ní bí kò ṣe kí ó jẹ́ ẹni pẹ̀lẹ́ ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ẹni pẹ̀lẹ́ kí ké orí jàgídíjàgan ó dàbí àwọn tó ń pè ní tọ́ọ̀gì ó sì kó dára ní ìránṣẹ́ Ọlọ́run ó sì ìránṣẹ́ Ọlọ́run èṣù ló yìí ń ṣiṣẹ́ fún o lè má máa ṣiṣẹ́ fún èṣù bíi permanent staff bíi contract staff fún ẹ ṣùgbọ́n èṣù ló ń ṣiṣẹ́ fún tó o bá ti ní ìwà pẹ̀lẹ́ o tí ì máa ṣiṣẹ́ fọ́lọ́run bẹ́ẹ̀ ni ó ní sí ènìyàn gbogbo ẹni tí ó lè kọ́ni onísùúrù ìdí tí àwọn èèyàn ṣe máa gbà wípé lóòótọ́ ló lè kọ́ wa ni wípé o ò sí fún jàgídíjàgan o kì í jà o sì wà ní ìwà pẹ̀lẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣiṣẹ́ nínú ẹ̀ o ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run o tẹríba fún ọ̀rọ̀ Ọlọ́run o sì ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu onísùúrù ni ẹ ìyẹn láti gbàgbé lóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run ni ẹ ntọ́ṣe máa ń pè ìránṣẹ́ Ọlọ́run ní ẹni ọ̀wọ̀ nìyẹn mo rántí láti kékeré tá máa ń pè mí ní ẹni ọ̀wọ̀ nítorí pé ìránṣẹ́ Ọlọ́run àwọn táàmù pọ́n gbé Ọlọ́run rìn wọ́n máa ń wà ní ìtẹríba ọkàn wọ́n máa ń wà ní ìtẹríba ọba kan wọn kì í ní ìfúfù àwọn tó máa ń ní ìfúfù líle lọ́kàn yẹn àwọn tí gbogbo nǹkan bó bá ṣe rí náà ṣe ń jù wá pé nítorí ibi tá ìlú tí mo ti wá ní irọ́ ló wà ń bẹ́ẹ̀ ìlú tó ti wá bá o ṣe ìlú tó ti wá ló ń padà sí ni ṣé ìlú tó ti wá ló dá ẹ nítorí ìlú tó ti wá ní ìjọ tàbá níbi níbi ìwọlé ó kárí ó káàbọ̀ ló ṣe jẹ́ oníjàgídíjàgan kì í gbọ́ kì í gbà ìwọ ń Ṣàngó ó káàbọ̀ ó rí wípé ò tí ì fàyè rẹ fún Jésù tó bá rí bẹ́ẹ̀ ìwọ tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nítòótọ́ tó bá jẹ́ ọmọ lẹ́yìn Kristi nítòótọ́ tó ń ṣiṣẹ́ f'Olúwa tó yẹ pé Ọlọ́run ló ń fàyè rẹ sìn ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń jà ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní jàgídíjàgan ó gbọ́dọ̀ wà ní ìwà pẹ̀lẹ́ kó o ní sùúrù bí ìwé mọ́ yẹn ṣe sọ sí Ọlọ́run àti sí ènìyàn báwo ló ṣe máa ní ìwà pẹ̀lẹ́ tí ò ní máa jà tí ò ní máa tí wọn náà ò ní máa jẹ́ kí ìtara kí ó kọjá ìrònú rẹ ò ní máa jẹ́ kí pé bí nǹkan ṣe ṣe ẹni wọn náà ṣe ń kọjú sí nítorí kó máa ní ìkóra ẹni ní ìjánu ni nítorí kó máa ní àìrékọjá ìgbàgbọ́ rẹ máa jẹ́ ìgbàgbọ́ tó ní àìrékọjá ìgbàgbọ́ tí ò ṣe tàn tí ò ṣe gbá sọ́tún gbá sótì bẹ́ẹ̀ ni bí ìgbàgbọ́ rẹ ṣe máa rí nìyẹn ẹ ká wo ìwé Éfésù kí ló sọ ìwé Éfésù orí 4 a máa ka àwọn ẹsẹ̀ bíbélì díẹ̀ ká farabalẹ̀ láti gbọ́ mi ó gbọ́dọ̀ yé wa ọ̀pọ̀ ìṣòro wa láyé lónìí pàápàá nínú ìgbéyàwó ọ̀rọ̀ àìrékọjá ni o ẹni tí ò bá láìrékọjá ò ní ní tẹ́lọ́rùn kò sí tọ́kọ lè ṣe tó lè tẹ́ lọ́rùn kò sí táyà lè ṣe kó lè tẹ́ lọ́rùn. Bob Solomoni fẹ́ ìyàwó ẹgbẹgbẹ̀rún bíi mọ́mú ilé sọ ní Yorùbá 700 ó lálé 300 kò tẹ́ lọ́rùn sá bí nǹkan bá máa tẹ́ ẹ lọ́rùn sá wà ní àìrékọjá ìkóra ẹni ní ìjánu wà gbà wípé tó ara tó ń pè lágbà nìyẹn àgbà ń gbà nǹkan mọ́ra àgbà ó ń gbà nǹkan mọ́ra tó bá dàgbà lóòótọ́ àwọn nǹkan kan mà tó máa gbà mọ́ra ìwọ̀sí pẹ̀lú ẹ̀ pé èèyàn ṣe ìwọ̀sí fún ọ èèyàn bú ọ mí pé kò fèsì
gbogbo àwọn tó ń fèsì jẹ́ ọmọdé, gbogbo nǹkan kan ló ń fèsì sí. Wọ́n bú Jésù ó panu mọ́, ó ṣe wá bú wọ́n tí wọ́n fẹ́ máa bú wọn padà tó fẹ́ di jàgídíjàgan sí gbòòrò. Ṣé Jésù ló fi wá jọ ní àbẹ́ṣù? Ó máa sọ̀kan fún wa nú ẹ̀. Àti ráwọn àlùfáà tá yọ kóòtù dànù tá mọ́ láwọn mẹ́ṣẹ́. Ibi tó bá ṣe pé ohun tí Jésù ti gbà lọ́wọ́ wọn ò bá yìnbọn fún ẹni tọ̀hún. Jésù ti gbà lọ́wọ́ ẹ̀, ó kọ̀rọ̀ bẹ́ẹ̀ ni, ó ìtọ́jú ẹ̀ pamọ́, ó ti dàtúnbí pátápátá. Bẹ́ẹ̀ ni ó nílò àti ronú padà kó dàtúnbí, torí tó bá ti jàtúnbí nítòótọ́ wà lòdì sí ìjàkídíjàgan, ó ní máa jà, wà ní ìwà ìpẹ̀lẹ́, wà ní sùúrù. Torí tó bá mú sùúrù, tó bá kọ́ sùúrù, àkókò á máa fi àwọn nǹkan kan hàn. Nítorí náà àgbà máa ń gba nǹkan mọ́ra, àgbà máa ń gba nǹkan ní ohun tá a fi ń má gbà nìyẹn. Àgbà kì í ṣe oní fùfù lẹ̀lẹ̀, oní ìwà fùfù, ẹni tí a kàn máa ní tara onílù fùfù, tí a kàn máa wà bó ṣe wù ú, bó bá ṣe rí náà ló ṣe ń kó, ló ṣe ń ṣe irọ́. Àgbà orí bẹ́ẹ̀, ẹni tó bá ti rágbà tó ń bínú ṣeré, tó ní jàgídíjàgan, ẹni ọ̀hún ṣàgbà o, ọpọlọ ọmọdé ló wà lórí ẹ̀. Ẹ yá wọnú Éfésù orí 4, ká sáré ka ẹsẹ̀ mẹ́rìndínláàádọ́ta ni àbí 2 àti 6 yẹn, káwo nǹkan tó sọ fún wa ń bẹ. Ó ní ẹ bínú, ẹ má sì ṣe ṣẹ̀, ẹ má sì jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú yín. Ọ̀pọ̀lọpọ̀ ní olóye, ó ní pé ìwé mọ́ sọ pé ká bínú náà, ìwé mọ́ ní ká bínú ká má ṣẹ̀. Ó mọ tó ń sọ fún ẹni, torí ó fẹ́ ká gbogbo ẹsẹ̀ Bíbélì yẹn, máa ka díẹ̀ lára ẹsẹ̀ Bíbélì fún wa. Ohun tó ń sọ ní wípé bí nǹkan bá ṣe ẹ́ lóòótọ́, kò sẹ́ni tí nǹkan ń ṣẹlẹ̀ sí, ìṣẹ̀lẹ̀ lè ṣẹ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ kan wà á nílò igbe, àwọn ìṣẹ̀lẹ̀ kan wà á nílò kéèyàn pariwo, àwọn ìṣẹ̀lẹ̀ kan wà á nílò kéèyàn gbàǹjarè kó kí ìtara bí amọ̀ àbí nǹkan kan. Ó ń sọ fún ẹ wípé Ọlọ́run ò ní pé kó o pa ohun tó yẹ kó o fi hàn, Ọlọ́run ò ní kó o pa mọ́ra irọ́. Ohun tó sọ fún ẹ ní pé má ṣe ṣẹ̀. Sọ̀rọ̀ mi yé, má ṣe ṣẹ̀. Ọlọ́run lòdì sí ẹ̀ṣẹ̀, ó kórìíra ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tó lípọn tó sì léwu níwájú Olúwa. Nítorí ẹ̀ṣẹ̀ ni Jésù ṣe kú lórí igi àgbélébùú. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀ṣẹ̀ ló ṣe kú o. Ó fẹ́ràn ayára tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa pé ẹni tó bá gbàgbọ́ kí wọ́n má bàa ṣègbé, ṣùgbọ́n kọ́ lé níyẹ̀ ẹ̀ nípẹ̀kun. Ṣẹ́rí ìfẹ́ tó fẹ́ràn wa yẹn ló rán Jésù lọ sórí igi àgbélébùú tó kú fún wa. Ẹ̀ṣẹ̀ pa Jésù, tẹ́ṣẹ̀ bá lè pa Jésù, kò sẹ́ni tẹ́ṣẹ̀ ò ní pa, torí pé ikú ní èrè ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run òun ni ìyè ayérayé nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ikú lèrè ẹ̀ṣẹ̀. Tó bá dúró nígbàgbọ́, tó bá bẹ̀rẹ̀ sí ní dìpọ̀ mọ́ ẹ̀ṣẹ̀, tó ń bá ẹ̀ṣẹ̀ lò, tó ń bẹ́ṣẹ̀ ṣeré, ikú lágbẹ̀yìn ẹ o. Lẹ́yìn ikú kẹ̀dẹ̀rẹ̀ ìdájọ́ ló kàn o. Bẹ́ẹ̀ kò jẹ́ pé torí pé mo ti fi ayé mi fún Jésù nígbà kan ní kò so tó lè ṣe mímọ́, ọtọmátìkì ni mo ti dọ́run, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀tàn jẹ́ ló wà ń bẹ́ o. Béèyàn bá kọ̀ Ọlọ́run, Ọlọ́run á kọ̀. Bẹ́ẹ̀ ni, béèyàn bá kọ̀ Ọlọ́run, Ọlọ́run á kọ̀. Ọlọ́run ò kì í fipá mọ́yàn, èṣù ló ń fipá mọ́yàn. Ọlọ́run máa ń fẹ́ gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn kí o wá ní ìpinnu láti yàn án láàyò. Nítorí náà ló yẹ gbà wá níyànjú pé ẹ tètè kọ́ wá ìjọba Ọlọ́run mọ́ pẹ̀lú òdodo rẹ̀, èyí tó kù á fi kún fún wa. Nítorí náà ó ní bínú má ṣe ṣẹ̀. Ohun tó wà bẹ́ẹ̀ ni wípé bí nǹkan bá ṣe ẹ́, má ṣe faraya ju bó ṣe yẹ lọ. Má ṣe jẹ́ onínú fùfù, má faraya ju bó ṣe lọ débi pé ó lọ máa ṣẹ̀ sí Ọlọ́run. Bóyá nínú sísọ ohun tí ó sọ tẹ̀lé nínú ẹnu rẹ̀ àbí ohun tí ó máa ṣe. Wọ́n sọ nípa àwọn arábìnrin kan, àwọn obìnrin tó bá ń bímọ tó bẹ̀rẹ̀ sí ṣépè fọ́kọ, ṣépè fọ́mọ, ṣépè fúngbà. Ó wà ní Bíbélì, ṣe bí èèyàn kan ló bímọ tó wà nínú ìṣòro ìbànújẹ́ ìrọbí ọmọ yẹn, tó sì fún ọmọ yẹn lépè, tó tún pe ọmọ yẹn ní Jábésì. Ẹlòmíì náà bímọ, gbogbo ara tiẹ̀ mọ ìtàn ẹnìyẹn, Rákẹ́lì. Nígbà tó máa bí kejì tó máa tẹ̀lé Jósẹ́fù, ìrora yẹn pọ̀ fún bó ṣe ń rọbí. Ó sì wo ọmọ yẹn, ó wo sùsù pé ọmọ yẹn ló fẹ́ gbẹ̀mí mi, ọmọ yẹn ló fẹ́ pa mí, ọmọ yẹn sì ló pa lóòótọ́, torí pé nínú ẹnu rẹ̀ kò sọ èyè, ikú ló sọ. Ó ní ọmọ yẹn ló fẹ́ pa mí. Ìtàn wà nídìí ẹ, ṣùgbọ́n kì í ṣe bí tá a lọ nìyẹn. Mo kàn fi yé wa ni wípé ìwé mọ́ sọ wípé kí a má ṣe ṣẹ̀. Ọlọ́run lòdì sí ẹ̀ṣẹ̀. Gbogbo ọ̀nà ló gbọ́dọ̀ fi sọ fún ara rẹ pé mi ń ṣe lẹ́ṣẹ̀.
mi ń ṣe lẹ́ṣẹ̀, olódodo ni mí, ọmọlẹ́yìn Kristi ni mí, àtúnbí ni mí, mi ń ṣe lẹ́ṣẹ̀. Bá mi sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́, mi ń ṣe lẹ́ṣẹ̀, mi kì í mutí, mi ń ṣàgbèrè, mi ń ṣe ṣìnà, mi ń ṣe panṣágà, mi ń ṣe lẹ́ṣẹ̀ sí ọmọ Ọlọ́run ni mí ní tòótọ́, olódodo ni mí ní tòótọ́. Joseph sọ fúnra ẹ̀ pé kí èmi kó ṣe èyí kí n ṣẹ̀ sí Ọlọ́run ní ká má rí, èmi ò ń ṣe lẹ́ṣẹ̀. Ọ̀pọ̀ ènìyàn lè máa ṣe kò túmọ̀ sí pé máa ṣe, ọmọ Ọlọ́run lèmi ní tòótọ́, ọmọ Ọlọ́run tòótọ́ ni mí. Rákẹ́lì bímọ tó kẹ́yìn rẹ̀ kó tó kú, ó pè ní ọmọ ìbìnújẹ́, ó ní ọmọ ìkorò, ọmọ ìbìnújẹ́ ni ẹ́. Bẹ̀nónì ló pé bàbá rẹ̀ ní pé irọ́ padà bí ayé tìrẹ bá ti pín sí bí ayé ọmọ yìí ṣe ń bẹ̀rẹ̀ ní padà, ó ní irọ́, ọmọ ọwọ́ ọ̀tún Olúwa lélẹ́yìí, kò ń ṣe ọmọ Benjamin, ọmọ ọwọ́ ọ̀tún Olúwa, son of my right hand, kò ń ṣe ọmọ ìbànújẹ́. Ẹ rántí ìyàwó àwọn ọmọ Élì tó bímọ tó ní ògo sọnù, Íkábódì, kó ọ̀rẹ́ ní tá bá wọn yí padà títí dòní ògo yẹn sọnù ní gbogbo ẹbí Élì. Àwọn ìyàwó Ófínì àti Fíníásì, ìyàwó kan nu wọn tó bímọ nígbà tí a gbé àpótí ẹ̀rí lọ, tí àwọn ọkọ rẹ̀ àti àbúrò rẹ̀ tó kú sójú ogun, tí bàbá ọkọ náà tó kú nígbà tó gbọ́rò ìyàn àwọn ọmọ rẹ̀ tó ṣaláìsí lójú ogun, àti àpótí ẹ̀rí tó gbọ́ nípa àpótí ẹ̀rí tí a ti jí gbé lọ, táwọn Fílístì jí gbé lọ, ó wà nínú nǹkan tá ń pè ní àtàtàhàk, ọrùn rẹ̀ ṣẹ́, ó sì kú. Élì gẹ́gẹ́ bí ohun Olúwa, ìyàwó Fíníásì bọ́ sínú èrò ọbí kíkorò, ó korò, ó wu ọmọ ẹ̀, ó ní pé ìgbà tó wáyé yóò da ògo sọnù. Íkábódì ni ẹ́. Íkábódì dàbí ọ̀rọ̀ ègún, torí pé láìsí ògo ègún ló kù, láìsí ògo ogun ló kù. Àwọn tí ò bá tí ì rógo wọn á máa rógun, àwọn tí ò bá tí ì rógo wọn á máa régún. Ó ló ti jẹ́ wípé ayé ò kí ń nítumọ̀ bógo ò bá dé, àmọ́ ohun tó ṣẹlẹ̀ ni pé ó nítumọ̀ kò nítumọ̀. Ohun tó Ọlọ́run fi yé wa ní wípé bí gbàgbọ́ wa bá máa jẹ́ gbàgbọ́ tó máa wọ Ọlọ́run, a gbọ́dọ̀ ṣẹ̀. Bẹ́ẹ̀ ni, a gbọ́dọ̀ ṣẹ̀, a gbọ́dọ̀ họra dé egun, kò sí bó ṣe lè ṣe ọ́. O gbọ́dọ̀ bínú kó họra dé egun, ohun tó ń sọ fún wa nìyẹn. Ẹ jẹ́ ká ẹsẹ̀ Bíbélì yẹn dáadáa, ìwé Éfésù orí 4 yẹn. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ n kà láti ẹsẹ̀ 22. Ó ní pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀, ẹ bọ́ sílẹ̀. Ògbólógbò ọkùnrin yẹn ó ń tọ́ nípa ògbólógbò iṣẹ́ ara, ohun ti ara, kẹ́ ẹ bọ́ sílẹ̀. Ó ní èyí tí ó díbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ ẹ̀tàn, kí ẹ sì di titun nínú ẹ̀mí inú yín, kí ẹ sì gbé ọkùnrin tuntun náà wọ̀, èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́. Tó bá jọmọ lẹ́yìn Kristi ní tòótọ́, ó gbọ́dọ̀ mọ̀ wípé ẹ̀dá titun tó jẹ́ yẹn, ẹ̀dá titun yẹn wà ní òdodo àti ìwà mímọ́. Ó wà nínú òdodo àti ìwà mímọ́ òtítọ́. Ìwà mímọ́ òtítọ́ ń sọ̀rọ̀ ẹ̀fẹ̀, kì í sọ̀rọ̀ afẹ́. Onígbàgbọ́ tó bá yìí ń fi ọ̀rọ̀ ìwà mímọ́ sọ̀rọ̀ ẹ̀fẹ̀ tàbí ọ̀rọ̀ afẹ́, kò tí ì mọ ibi tó ń lọ, kò mọ lọ́kọ̀ tó ń wà. A lè perú ẹni bẹ́ẹ̀ lónígbàgbọ́, onígbàgbé ni. Àwọn tí Jésù á fi sẹ́yìn tó bá wá láti kọ́ àwọn tirẹ̀ lọ. Ọ̀rọ̀ òdodo àti ìwà mímọ́, ọ̀rọ̀ tó nípọn ni, tó ṣe iyebíye fún ọgẹ́ bí onígbàgbọ́. O gbọ́dọ̀ fẹ̀ṣẹ̀ ṣeré, o gbọ́dọ̀ ṣe gbogbo ohun tó nílò àti ṣe láti wu Ọlọ́run, kó lòdì sí ẹ̀ṣẹ̀ àti gbogbo ìwà èérí, kó lòdì sí. Ẹ jẹ́ kí n kà díẹ̀ sẹ́yìn. Nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀, ẹ fi èké ṣíṣe sílẹ̀. Kí kìrìsìtẹ́nì máa purọ́ kó máa ṣèké. Ẹ pẹ̀lú kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ yẹn ó ń dojú ti ẹlẹ́dàá rẹ̀, ó ń dojú ti Olúwa, ó ń dojú ti àwa tó kù tá a jọ ń jẹ́ kìrìsìtẹ́nì papọ̀. Fi èké ṣíṣe sílẹ̀. Ìwọ kìrìsìtẹ́nì tá a mọ̀ fún òtítọ́ inú rẹ̀, tí bẹ́ẹ̀ ni rẹ̀ ò ṣe bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́ rẹ̀ ò ṣe bẹ́ẹ̀ kọ́. Ó kù díẹ̀ káàtó fún ọ. Fi èké sílẹ̀, fi irọ́ pípa sílẹ̀. Ó ní nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀, kí olúkúlùkù yín kí ó máa bá ọmọnìkejì rẹ̀ sọ òtítọ́. Ó tiẹ̀ ó bá wúro fẹ́ bẹ́yàn sọ òtítọ́ lè ní wọ́n mú ẹ lọ́tàá. Wọ́n fẹ́ gbọ́ òtítọ́ mọ́, òtítọ́ ti ṣe kí ni, ó ti sọnù lọ́jà. Ṣùgbọ́n tó bá jẹ́ wọn Ọlọ́run ní tòótọ́, ẹni tó níbi rè, ó máa mọ̀ wípé o gbọ́dọ̀ máa ṣe òtítọ́, kí o sì máa sọ òtítọ́ fún gbogbo ènìyàn. Wọ́n fẹ́ gbọ́, wọn fẹ́ gbọ́, ìwọ sọ tiẹ̀ kí ọkàn rẹ mọ́, kọ́wọ́ rẹ mọ́ o. Nítorí ẹ̀yà ara ọmọnìkejì wa ní àwa ṣe,
ẹ bínú ẹ má sì ṣe ṣẹ̀, ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú yín, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi àyè fún èṣù. Wọ́n tó bá jẹ́ ọmọlẹ́yìn Kristi ò gbọ́dọ̀ fàyè fún èṣù o. Kí ẹni tí ó ń jalè má ṣe jalè mọ́, ṣùgbọ́n kí ó kúkú máa ṣe làálàá, kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára, kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní. Ohun tí kò ṣe lè, Ọlọ́run ṣe ń wò wípé báwo ni àwọn onígbàgbọ́ ṣe máa wà tí àwọn aláìní á wà láyìíká wọn tí wọn ò sì ní kọbi ara sí. Ó ṣe ohun tó jọ Ọlọ́run lójú, ó ṣe ní kàyéfì wípé kò tẹ̀lé àṣẹ Ọlọ́run, kò tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tó bá ti jó nígbàgbọ́, òun ṣiṣẹ́ láti ní kó bá lè fún yàn ni, kì í ṣe láti tẹ́ ìfẹ́ kó fi ara rẹ lọ́rùn, kì í ṣe láti ní gbogbo ayé, torí èèyàn lè ní gbogbo ayé kó sọ ẹ̀mí rẹ̀ nù, èèyàn sì lè má ní gbogbo ayé kó sì sọ ẹ̀mí rẹ̀ nù. Ṣùgbọ́n ìwọ tó bá máa jèrè ẹ̀mí rẹ, ayé gbọ́dọ̀ jẹ́ bíntí, ọ̀rọ̀ ayé yìí ó gbọ́dọ̀ jẹ́ bíntí fún ọ. Ó gbọ́dọ̀ jẹ́ pé òun lépa ayé yìí níṣà, òun lépa owó, òun lépa ọrọ̀, òun lépa mú adógún máa dọ́gbọ̀n, ó wá kẹ́yìn sí Ọlọ́run, ó kẹ́yìn sí ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tó máa mú kí o tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí ní àìrékọjá o. Òun ni tá à ń pè ní ìkóra ẹni ní ìjánu, tó o nílò àti fi kún ìmọ̀ àti ìwà rere tí ìgbàgbọ́ rẹ yóò ṣe wà ní ìgbàgbọ́ tó yè kooro, tí ó ṣe lè ṣiṣẹ́ fún ọ. Jẹ́ kí n ka ìwé Lúùkù, ohun tí Jésù sọ ń bí, Lúùkù orí 12, kí n kà fún wa. Lúùkù orí 12, ohun tí Jésù sọ nípa ìgbésí ayé wa. Ọ̀pọ̀ ò tilẹ̀ mọ̀ wípé ìgbésí ayé wa kò ń ṣe nípa ọ̀rọ̀ mo máa dogun máa dọ̀gbọ̀. Lúùkù orí 12 ẹsẹ̀ 15. Kí ló sọ? Orí 12 ẹsẹ̀ 15. Ó ní, ó sì wí fún wọn pé, Jésù ló sọ̀rọ̀, kíyèsára kí ẹ sì máa ṣọ́ra nítorí ojú kòkòrò. Ẹni tí ò ní àìrékọjá ó máa ní ojú kòkòrò. Ẹni tí ò ní ìtẹ́lọ́rùn á ní ojú kòkòrò. Ẹni tí ò ní ìkóra ẹni ní ìjánu á ní kíni? Á ní ojú kòkòrò. Ó ní kí ẹ kíyèsára nítorí orí kòkòrò, kẹ́ ṣọ́ra nítorí ojú kòkòrò. Nítorí ìgbésí ayé ènìyàn kì í dúró nípa ọ̀pọ̀ ohun tí ó ní. Kò ń ṣe nípa ohun tí ó ní àbí ohun tí ò ní ló sọ bí ìgbésí ayé rẹ ṣe rí. Ó ní mo sọ lẹ́ẹ̀kan yẹn, ìṣòro wà àbí kò sí ìṣòro. Òun kọ́ ló sọ bóyá èèyàn mọ Ọlọ́run àbí kò mọ Ọlọ́run. Òun kọ́ ló sọ bóyá èèyàn nígbàgbọ́ àbí ò nígbàgbọ́. Ìgbàgbọ́ rẹ wà fún ìgbàlà ọkàn rẹ àti ìbáṣepọ̀ àárín ìwà àti Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Ó bá yẹ pọ́rọ̀ ìṣòro ni àwọn bíi Jóòbù àníwọ̀n nígbàgbọ́. Bá yẹ pọ́rọ̀ ìṣòro ni àwọn bíi Pọ́ọ̀lù tí a gbà wọ́n nínú túbú àníwọ̀n nígbàgbọ́. Bá yẹ pọ́rọ̀ ìṣòro ni Jésù tá a pa bí ọlọ́ṣà, ọ̀gẹ́rẹ́ ọlọ́ṣà lórí igi àgbélébùú, a ní kò kú nígbàgbọ́. Bẹ́ẹ̀ kẹ̀ ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí onígbàgbọ́, ìgbàgbọ́ Jésù la pè é. Jésù ni olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ìgbàgbọ́ wa ò sí fún ohun tá a fẹ́ fi mọ tara wa nìkan, kò sí fún ohun tá a fẹ́ fi tán ìṣòro wa. Ìgbàgbọ́ wà fún ìbáṣepọ̀ àwa àti Ọlọ́run, fún ìgbàlà ọkàn wa láti wu Ọlọ́run, láti pọ̀ Ọlọ́run, láti mú ìfẹ́ Ọlọ́run ṣe láyé bí wọ́n ti ṣe lọ́run. Ohun tí ìgbàgbọ́ wa wà fún nìyẹn. Sọ̀rọ̀ mi yé wa báyìí? Sọ̀rọ̀ mi yé wa? Àwọn nǹkan kan wà tí ó máa ràn wá lọ́wọ́ láti wà ní àìrékọjá. Àwọn mẹ́ta ni mo fẹ́ sáré sọ ká tó gbàdúrà. Ohun mẹ́ta tó máa jẹ́ ká wà ní àìrékọjá. Bẹ́ẹ̀ ni. Ohun mẹ́ta yìí, òun ni ó máa jẹ́ àkóso ìdarí tí a gbọ́dọ̀ yàn láàyò. Àkóso ìdarí tí a gbọ́dọ̀ yàn láàyò fún ara wa. Tá bá máa wà ní àìrékọjá, tá bá máa kóra wa ní ìjánu, tí a bá ní wà nínú ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni, tá bá ní ṣẹ̀ sí Ọlọ́run, tí ìgbàgbọ́ ayé yóò fi máa ṣiṣẹ́, tí ìgbàgbọ́ ayé yóò fi máa dàgbà sí. Àwọn mẹ́ta ni. Kí ni àkọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ ṣe àkóso ahọ́n wa. A gbọ́dọ̀ mọ̀ bí a ṣe ń ṣe àkóso ahọ́n wa. A gbọ́dọ̀ kó ahọ́n wa ní ìjánu. Bẹ́ẹ̀ ni, a gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń kó ahọ́n wa ní ìjánu. Ìjánu tí a máa kọ́ ó bẹ̀ láti ọ̀dọ̀ orí ahọ́n wa. Ẹni tí ò bá lè kó ahọ́n rẹ̀ ní ìjánu, ayé àti àyànmọ́ rẹ̀ yóò wà nínú ewu. Ẹ máa bẹ̀rẹ̀ nínú ìwé òwe, kí n kàwé òwe fún wa 22, orí 22 yẹn. Torí ọjọ́ ń lọ, ẹ jẹ́ sáré kà fún wa. Òun kí n bá ti sọ mẹ́ta yìí a máa gbàdúrà.
ìwé Òwe orí 18 yẹn ẹ ká wo ẹsẹ̀ 20. Ó ní inú ènìyàn ni a ó tẹ́ lọ́rùn pẹ̀lú èso ẹnu rẹ̀. Èso ẹnu rẹ̀ ni yóò tẹ́ inú rẹ̀ lọ́rùn, àti pẹ̀lú ìbísí ètè rẹ̀ ni a ó fi púpọ̀ kún fún un. Ikú àti ìyè ń bẹ ní agbára àwọn ẹni tí ó bá sì ń fẹ́ràn rẹ̀ yóò jẹ èrè rẹ̀. Ikú àti ìyè ó ń bẹ nínú agbára wọn. Nítorí náà èmi ò fàyè gbà kẹ́nikẹ́ni láyìíká mi ó sọ ohun tó wù, tó bá sọ ohun tí ò bá tọlọ́run mu máa yí padà. Mo rántí ìgbà tí mo wà ní ilé iṣẹ́ kan, ilé iṣẹ́ ńlá tó tóbi tó ń ṣiṣẹ́, wọ́n ní ilé iṣẹ́ káàkiri oríṣiríṣi ibi gbogbo lágbàáyé. Ó tóbi tí mo ń ṣiṣẹ́ ní láàrin wọn gbà yẹn. Ọ̀gá mi dáadáa kan, nítorí ohun tí gbogbo wọn ní ìrírí rẹ̀ pé wọ́n ó lè ṣiṣẹ́ lá máa jẹ gbèsè, ó lè ṣiṣẹ́ lá máa jẹ gbèsè, ó lè ṣiṣẹ́ lá máa jẹ gbèsè. Ọjọ́ gbogbo wọn àtàwọn àwọn tó wà àtó ti jọ̀gá àtàwọn tó jẹ́ àwọn tó wà ní ìpele wa àtàwọn tó wà lẹ́yìn wa, olúkálùkù ló wà ní gbèsè kàbó mi. Mo sì kórìíra gbèsè tó pé ìwé mọ́ sọ pé ẹni tí onígbèsè ó wà lábẹ́ ẹni tó ń fúnni. Ó rọrùn pé kó jẹ́ ẹni tó ń fún yàn tó ń wí orílẹ̀-èdè ju ẹni tó ń tọrọ lọ. Mo kórìíra gbèsè ò dáa. Lóòótọ́ ìgbà mìíràn èèyàn lè bá ara rẹ̀ ní ipò yẹn, ṣùgbọ́n kì í ṣe ohun tó yẹ kó gbé ara rẹ̀ kó lọ gbéra rẹ̀ wọnú rẹ̀. Gbèsè ò dáa o. Àwọn tó bá wà ní gbèsè tó bá ń gbọ́ mi lórúkọ Jésù nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run á tán gbèsè yẹn fún yín. Ẹ rántí ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tó wà ní gbèsè tó fẹ́ kó àwọn ọmọ rẹ̀ lọ, ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run wòlíì Èlíṣà lára wọn. Ọ̀gá mi bá sọ lọ́jọ́ yẹn tá à ń ṣe ìpàdé wa báyìí máa ń ṣe láàárọ̀ ká tún jáde lọ ṣe ohun tá a fẹ́ ṣe. Ó ní pé ìwọ gan Superseller wá jẹ gbèsè o. Mo ní Ọlọ́run ò ní jẹ́ mi ní jẹ gbèsè. Ó kàn jáde ní pé mi gbọ́dọ̀ jẹ gbèsè. Ẹ̀sà nígbà tí mo pẹ́ bó ṣe yẹ kúrò nínú, nígbà tí mo pẹ́ bó ṣe yẹ tọ́lọ́run ṣe fẹ́ kí n pẹ́, mo pẹ́ ju bọ́lọ́run ṣe fẹ́ kí n pẹ́ kúrò ń bẹ́ẹ̀ lọ. Wọ́n kí gbèsè sí mi lọ́rùn. Báwo ló ṣe kí gbèsè sí mi lọ́rùn? Lára àwọn tá a gbọ́jà fún bá yarí pé òun ò sanwó ọjà. Nígbà tó yarí pé òun ò sanwó ọjà, àwọn tó lọjà wọ́n bá mi pé ìwọ ló bá wa tajà látijọ́ èyí tó ń mú wálé, owó eléyìí tó ò rí mú wá ó yá máa fi sálárì rẹ̀ san. Mo ní págà, báwo ní ṣe sanwó ohun tí mi jẹ? A lọ káàkiri, ó ní lọ fọlọ́pàá mú wọn kí n ṣe bá kí n ṣàwó. Mo ní a lè má tiẹ̀ tí lórúkọ, ṣùgbọ́n a kì í jà fúnra wa, lọ́ọ̀ ló ń gbèjà wa jà. Nígbà bá fi àwọn tó jẹ owó yìí tí wọ́n fẹ́ san gan, kò wù wọ́n kì í ní kọ́nà tí ń gba ọjà tí wọ́n ti ń sanwó, kò wù wọ́n láti jẹ́. Nígbà tá a bá tún fẹ́ lọ fọlọ́pàá, àwọn ológun pọ́n wọn lójú, àti wọ́n tó pera rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run àtàwọn tó lọ ń pọ́n lójú. Kí ni ipa tó máa ní nínú ìrere tá à ń sọ, tá a fẹ́ kọ́ lọ kó jèrè gbogbo ọkàn? Mo ní ẹ má wọrí, má gbìyànjú àti sàn tí bá lè sanú ẹ̀. Ọlọ́run máa bá mi ṣe àsìkò yẹn. Mo yà wò wípé tó kí n tó máa jèrè àìgbọràn, ẹ jẹ́ ń gbọ́ tọ́lọ́run sọ, ẹ jẹ́ ń ṣe odigbére. Ọbẹ̀ mi títí mo ló digbére, ọbẹ̀ mi tí má lọ́mọ kì í ṣe tó yá gbàgbé yẹn, mo ló digbére. Ẹ mọ́ tí ní lọ ti pẹ́, èmi mo jókòó pé mò ń wowó. Gbọ́ mi sà, ikú àti ìyè ń bẹ nínú ahọ́n. Ìwọ ló máa sọ tó fẹ́ nú ẹ̀. O gbọ́dọ̀ gbà kẹ́nikẹ́ni kí ó máa sọ ikú, kí ó máa sọ̀rọ̀ sí ikú láyìíká ẹ̀. O gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ìyè. Gbogbo ohun tó bá máa tẹnu rẹ̀ jáde gbọ́dọ̀ máa jẹ́ ohun tó ń là sí ìyè. Ẹgbọ́n tí Jésù sọ, ó ní arákùnrin wa Lásárù ń sùn, ẹ jẹ́ ká lọ jí. Àwọn ọmọ ẹni tó bá ń sùn á jí fúnra rẹ̀ náà, èwo ni ká lọ máa jí. Nígbà tí Jésù rí pé kò yé wọn, ó ní pé ó ti kú o. Tó rán ránṣẹ́ Jésù pé Lásárù ti kú. Ó kọ́ ránṣẹ́ pé ó ń ṣàìsàn. Jésù jókòó ń ṣe tó ń ṣe. Nígbà tí ó ránṣẹ́ pé olùkọ́ni ẹ má wulẹ̀ yọra yín lẹ́nu mọ́, arákùnrin yìí ó ti kú, ó lè ti tó ọjọ́ mẹ́rin báyìí, ó ti lẹ̀ ti sín. Jésù ní àsìkò igan mo ṣetán àti lọ. Nígbà tó ń gbìyànjú àti ṣàlàyé fáwọn ọmọ yìí kò tètè yé wọn, torí pé Jésù gbọ́dọ̀ kọ́kọ́ sọ ìyè, kò kì í sọ ikú. Jésù jẹ́ àjíǹde àti ìyè, kò ń sọ ikú. Ó sọ pé ó sùn ni, torí kò gbọ́dọ̀ pọ́n ìṣùlé. Tó bá sọ bó ṣe rí o pọ́n ìṣùlé ni. Tó bá ti sọ bó ṣe rí o pọ́n ìṣùlé ni. O gbọ́dọ̀ sọ bíi pé kò sí nǹkan kan bẹ́ẹ̀. O gbọ́dọ̀ sọ bíi pé o gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Kò sí bó ṣe lè gbé ibi yẹn wá ní pé ire lélẹ̀, kò gbọ́dọ̀ jẹ́ ibi.
kò lè já sí ikú, ìyè ló gbọ́dọ̀ já sí. Ohun tó gbọ́dọ̀ kọ́kọ́ sọ nìyẹn. Ṣùgbọ́n kó lè yé wọn Jésù ní pé nǹkan ṣe rí pé Lásárù ti kú, a fẹ́ lọ jí dìde nínú òkú, ó fi ìyè kárí ẹ̀. Ìwọ náà gbọ́dọ̀ kọ́ bá ṣe ń sọ ìyè jáde. O gbọ́dọ̀ kọ́ tí ahọ́n rẹ bá máa wà ní àìrékọjá, tí o bá máa kó ahọ́n rẹ ní ìjánu, kọ́ bá ṣe ń sọ ìyè jáde. Tí gbogbo ìgbà tó bá la ẹnu rẹ, nǹkan méjì ló lè jáde, ìyè lè jáde, bẹ́ẹ̀ ni ikú sì lè jáde. Ìwọ ló ṣe ìpinnu ìtó ń jáde. Ẹ jẹ́ wá wọnú ìwé Jákọ́bù yẹn lórí ọ̀rọ̀ àwọn tá a fẹ́ kó ní ìjánu yẹn. Ìwé Jákọ́bù orí 3 yẹn, ká sáré kà torí àkókò wa. Jákọ́bù orí 3. Kí ló sọ fún wa? Jákọ́bù orí 3. Ká tó dé ẹsẹ̀ 5 yẹn, ká bẹ̀ láti ẹsẹ̀ 1. Ó ní, ẹ̀yin ará mi, ẹ má ṣe jẹ́ olùkọ́ni púpọ̀, kí ẹ̀yin kí ó mọ̀ pé àwa ni yóò jẹ̀bi jù. Àwa tá a jẹ́ olùkọ́ni tá wà ní orí pẹpẹ ẹbí wa fún ẹnikẹ́ni nínú wa tó bá ń hùwà ìbàjẹ́ tí ò bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀bi gidi wà. Ẹja dánu nínú ìyẹn náà. Ó ní, nítorí nínú ohun púpọ̀ ni gbogbo wa ń ṣìṣe, bí ẹnìkan kò bá ṣìṣe nínú ọ̀rọ̀, òun náà ni ẹni pípé, tí ẹ ń gbọ́. Òun ni ó sì lè kó gbogbo ara rẹ̀ ní ìjánu. Ẹni tí ò bá ti ṣìṣe nínú ọ̀rọ̀, ó jẹ́ ẹni pípé, òun ló lè kó gbogbo ara rẹ̀ ní ìjánu. Ó ní, bí a bá sì fi ìjánu bọ ẹṣin ní ẹnu, kí wọn kí ó lè gbọ́ tiwa, gbogbo ara wọn ni àwa sì ń yí kiri pẹ̀lú. Kíyèsí àwọn ọkọ̀ pẹ̀lú bí wọ́n ti tóbi tó nì, tí a sì ń ti ọwọ́ ẹ̀fúùfù líle gbá kiri. Ìtọkọ̀ kékeré ni a fi ń darí wọn kiri síbikíbi tí ó bá wu ẹni tí ń tọ́ ọkọ̀. Bẹ́ẹ̀ pẹ̀lú ni ahọ́n jẹ́ ẹ̀yà kékeré, ó sì ń fọ́nu ohun ńlá. Ká máa dọ́nu, ká máa fọ́nu, kò yẹ ká bá lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run tàbí gbogbo àwọn tájọ́ ọmọ Ọlọ́run. Ká máa dọ́nu, ká máa fọ́nu. O nílò àti fọn fèrè fọ́lọ́run. Ìtumọ̀ tí mo sọ ni pé o nílò àti máa dọ́nu fọ́lọ́run. Ọlọ́run ò nílò òkú rẹ kó dọ́nu fún. Ohun tó bá ti kọjá òtítọ́ ti dèké. O gbọ́n tí mo sọ. Ohun tó bá ti kọjá òtítọ́ ṣe kíni? Ó ti dèké, ó ti di rọ́. Ọ̀pọ̀ nu wa pàápàá wa tá já ló fà lórí pẹpẹ, aláfẹ́ jẹ́ kí ìgbàgbọ́ àwọn ènìyàn kó dìde, afẹ́ kí ìgbàgbọ́ wọn kó jí, afẹ́ kó gbọ́ lọ́gbọ́. Irọ́ ni. Ohun tó lè mú kí ìgbàgbọ́ tó yè kóró bọ́ sínú ọkàn àwọn ènìyàn kọjá ọ̀rọ̀ Ọlọ́run lọ. Ọ̀rọ̀ Ọlọ́run kẹ̀dẹ̀rẹ́ òtítọ́ ni, kò ń ṣèké, kò ń ṣe rọ́. Tó bá ti ń fi rọ́kun, tó ti ń dọ́nu, tó ti ń pọ́n bó ṣe yẹ, tó ti ń fọhùn bí ohun ńlá, onírọ́ ni ẹ́, eléke ni ẹ́, ò ṣe ìránṣẹ́ Ọlọ́run tó ń sòótọ́ mọ́, onírọ́ ni ọ́. Ìgbàgbọ́ kọ́ ló ń gbìyànjú àti gbìn sínú ọkàn àwọn ènìyàn. Ẹ̀ṣẹ̀ ló ń ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ló sì ń pín káàkiri lórí pẹpẹ rẹ. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ lẹ́nu, wọ́n láwọn ń jẹ́rìí sí agbára Ọlọ́run, wọ́n láwọn ń sọ tágbára Ọlọ́run lè ṣe. Pápá àwa tá a pera wa ní alákọ̀wé ìránṣẹ́ Ọlọ́run, a kàn ń tọra wa jẹ ni. À ń purọ́, à ń dọ́nu, à ń purọ́, à ń ṣèké, à ń dọ́nu, à ń sọ ohun tí ò ṣẹlẹ̀. Ohun tí nǹkan bá ṣe tó jẹ́ ìpele kan, a ní ìpele ẹgbẹgbẹ̀rún ni, a ṣáà máa pọn ṣáá, káwọn èèyàn máa kó káàsà. Lára àwọn ọ̀rẹ́ mi ṣàlàyé nǹkan kan fún mi ní àwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Olóhùn mọ àlùfáà kan tí ó ní ìjọ tó pọ̀, mọ àlùfáà yẹn ń pa ṣégenu rọ́. Olórí òkè kan táwọn ti ń gbàdúrà, olórí ẹ̀mí ni, pé òun mọ̀gbà tí àlùfáà yẹn tí ó ta ilẹ̀ rẹ̀, òun mọ̀gbà tí ó gbìyànjú àti tó owó jọ láti fi ra ọkọ̀ titun. Ó ní ọjọ́ yẹn dẹ̀ dé orí òkè, ó wá gbé ọkọ̀ titun yẹn wá, ó wá gbé ẹmọ̀ orí òkè, ó gbé síbi tí gbogbo yẹn yóò ti máa rí pé wòlíì ló jáde láti inú ọkọ̀ titun yìí, ló jáde wá. Nígbà tó máa dé orí òkè, tó máa gbàdúrà, tó fẹ́ gba àwọn èèyàn níyànjú pé kán bẹ̀rẹ̀ sí wá fi owó lẹ̀. Ó ní wípé kán fi owó lẹ̀ fún ìránṣẹ́ Ọlọ́run. Ó já bẹ̀rẹ̀ sí ní dọ́nu. Ó ní wípé ohun tóun ṣe nìyẹn náà, òun fi owó lẹ̀ àbí nǹkan kan, bí Ọlọ́run ṣe fi ọkọ̀ yìí tó yẹ kíni tó fi ta òun lọ́rẹ nìyẹn. Káwọ́ bọ́kọ̀ yẹn ṣe dé, bọ́kọ̀ yẹn ṣe dé ni tó fi ta òun lọ́rẹ. Nítorí pé òun fowó lẹ̀ ń bí kan àbí nǹkan kan, tó pé òun pọ́ lọ́run lé ń bí kan àbí nǹkan kan. Ìwọ tó talẹ̀, tó tọ́jú owó, tó fi 1 lé 2, tó fi 2 lé 3, tó ra ọkọ̀, ó wá dórí òkè, ó bẹ̀rẹ̀ sí ní purọ́,
wípé ọkọ̀ tó rà tó fi àágùn ojú rẹ̀ rà wípé wọ́n fi ta ọ́ lọ́rẹ ni nítorí náà kí gbogbo èèyàn á máa ṣe kí ni kán máa fúrúgbìn sí ayé rẹ̀ àti òróró rẹ̀ ó rí pé onírọ́gbà ni ọ́. Ọlọ́run kọ́ ló ń ṣiṣẹ́ fún, èṣù ló ń ṣiṣẹ́ fún, Jésù kọ́ ló ń ṣiṣẹ́ fún, èṣù ló ń ṣiṣẹ́ fún. Wọ́n ní wọ́n pọ̀ káàkiri bẹ́ẹ̀, wọ́n pọ̀ káàkiri bẹ́ẹ̀ lónìí. Bí wọ́n bá pọ̀ wọ́n náà gbọ́dọ̀ sọ pé òun ṣe kan lára wọn, òun ṣe lára wọn. Ẹ̀yà ka ẹsẹ̀ Bíbélì yẹn ó ní bẹ́ẹ̀ pẹ̀lú ni àwọn jẹ́ ẹ̀yà kékeré, ó sì fọhùn ohùn ńlá, wo igi ńlá tí iná kékeré ń sun jóná, àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Iná sì ni àwọn, ayé ẹ̀ṣẹ̀ sì ni. Ní àárín àwọn ẹ̀yà ara wa ni àwọn tí ń ba gbogbo ara jẹ́, tí ó sì ń tiná bọ ipa ayé wa. Ọ̀run àpáàdì sì ń tiná bọ òun náà. Torí tó bá ń purọ́ ọ̀run àpáàdì ló ń ṣiṣẹ́ fún, bẹ́ẹ̀ náà ló ń lọ o. Ó ní nítorí olúkúlùkù ẹ̀dá ẹranko àti ti ẹyẹ àti ti ejò àti ti ohun tí ń bẹ ní òkun ni à ń tù lójú, tí a sì tù lójú láti ọwọ́ ẹ̀dá ènìyàn wá, ṣùgbọ́n àwọn ni ẹnikẹ́ni kò lè tù lójú. Túbọ̀ sí pé ó nira fáwọn láti kó ní ìjánu. Ohun búburú aláìgbọràn ni, ó kún fún oró ikú àti ìpani. Òun ni àwa fi yin Olúwa àti Bàbá, òun ni a sì fi ń bú ènìyàn. Ẹ wá rí wípé Bíbélì ò fi òǹtẹ̀lú ká máa búyàn. Ẹnìkan fẹ́ gbèjà àlùfáà rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ń bú àlùfáà ẹlòmíì. Èké nìwọ náà, onírọ́ ni ẹ, òṣò nígbàgbọ́. Ohun tó bá ti mú ẹ máa dẹ́ṣẹ̀, kò sóhun tó ń ṣe tó bá ti dìrọ̀ mọ́ ẹ̀ṣẹ̀, ó ti kẹ̀yìn sọ́lọ́run. Èébú náà ẹ̀ṣẹ̀ ni, ó ti kẹ̀yìn sọ́lọ́run. Ó ní òun ni a fi yin Olúwa àti Bàbá, òun ni a sì fi ń bú ènìyàn tí a dá ní àwòrán Ọlọ́run. Láti ẹnu kan náà ni ìyìn àti èébú ti ń jáde. Ẹ̀yin ará mi, nǹkan wọ̀nyí kò yẹ kí ó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀, nítorí pé ẹni tó bá jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́, tó bá fẹ́ kí ìgbàgbọ́ òun nínú Jésù kó dàgbà, ìgbàgbọ́ Jésù nínú òun kó dàgbà, ó máa wà ní àìrékọjá. Á kó ara rẹ̀ ní ìjánu, á kó ara rẹ̀ ní ìjánu, á sì bẹ̀ lórí ahọ́n rẹ̀, á kọ́kọ́ kó ahọ́n rẹ̀ ní ìjánu. Ohun tó máa kọ́kọ́ ṣe nìyẹn. Ó ṣe kókó lọ́pọ̀lọpọ̀, ó ṣe kókó lọ́pọ̀lọpọ̀. Ẹ ká Kólósè, báwo ló ṣe yẹ ká máa sọ̀rọ̀? Kólósè orí 4 ó sọ fún wa ẹsẹ̀ 6. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó dàpọ̀ mọ́ orí ọ̀fẹ́ nígbà gbogbo. Tó bá máa sọ̀rọ̀, ohun tó bá láṣì pé o gbọ́dọ̀ sọ̀rọ̀, a gbọ́dọ̀ bá orí ọ̀fẹ́ lẹ́nu ẹ̀. Kì í ṣe èbú, kì í ṣe sọkúsọ, kì í ṣe ọ̀rọ̀ ìpọ́njú. Orí ọ̀fẹ́ la gbọ́dọ̀ bá lẹ́nu rẹ̀. Ó ní ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó dàpọ̀ mọ́ orí ọ̀fẹ́ nígbà gbogbo, èyí tí a fi iyọ̀ dùn. Iyọ̀ gbọ́dọ̀ dùn ọ̀rọ̀ ẹnu ẹ, torí pé ọ̀rọ̀ ẹnu rẹ gbọ́dọ̀ mú ìyè wá, ó gbọ́dọ̀ mú ìdàgbàsókè ẹ̀mí wá fún àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ. Èyí tí a fi iyọ̀ dùn, kí ẹ̀yin kí ó lè mọ bí ẹ̀yin ó ti máa dá olúkúlùkù ènìyàn lóhùn. Ṣùgbọ́n lónìí onígbàgbọ́ òsì ẹ̀ ń kíyèsí bí wọ́n ṣe ń dá èèyàn lóhùn. Kò sí tó lè sọ wá kàn sọ ṣá. Bóyá òun kọ́ sórí afẹ́fẹ́, òun kọ́ sórí pẹpẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ ẹ, àbí òun sọ lẹ́nu, àbí òfin wùwà. Ohun tó bá wù kó máa sọ tí ò bá ti lórí ọ̀fẹ́ nú, ohun tó bá wù kó máa sọ tí ò bá ti là sí ìyè, ohun tó bá wù kó máa sọ tí ò bá ti mú ìdàgbàsókè ẹ̀mí wá, tàbí ìdàgbàsókè àwọn tó wà láyìíká rẹ̀ tó ń gbọ́ ọ, ó kù díẹ̀ káàtó, ó ti mú ọkùnrin ìgbàgbọ́ o, yóò mú kí ìgbàgbọ́ rẹ̀ kí ó tàsé, kí ó yẹsẹ̀. Bẹ́ẹ̀ ni ìwé mọ́ sọ. Ìwé Éfésù náà orí 4 ó sọ nǹkan kan bẹ́ẹ̀ nípa ohun tó gbọ́dọ̀ jáde láti ẹnu. Éfésù orí 4 ó ṣe kókó. Éfésù orí 4 ẹsẹ̀ 51 2:9 ó ní ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ kan ti ẹnu yín jáde. Kéèyàn kàn lanu kó sọ̀rọ̀ ṣá kò ń ṣe ìwà onígbàgbọ́ nìyẹn. Òun ló jẹ́ kó onígbàgbọ́ máa wà nínú ìwà pẹ̀lẹ́. Òun ló ṣe gbọ́dọ̀ ní àìrékọjá, ìkó ara ẹni ní ìjánu bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ahọ́n rẹ̀. Ó kàn lè dédé sọ̀rọ̀ ṣá, ronú kó tó sọ̀rọ̀, farabalẹ̀. Máma ọ̀rá kó ọ̀rá dé egun irọ́. Kì í ṣe pé bó ṣe rí náà nìwọ náà ṣe bò irọ́, fara rẹ balẹ̀. Ẹ má ti jẹ́ kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ kan ti ẹnu yín jáde, ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́, kí ó lè máa fi orí ọ̀fẹ́ fún àwọn tí ó ń gbọ́.
ìwọ onígbàgbọ́ tí ọ̀rọ̀ rẹ ò bá ti mú orí ọ̀fẹ́ bá wa ò ń ṣe onígbàgbọ́ gidi o. Ó ń tẹ́ orúkọ Ọlọ́run tí a fi ń pè ọ́, ó ń tẹ́ ẹni o. Ó sì mú kí ìgbàgbọ́ rẹ kí ó kùnà. Ó mú kí ìgbàgbọ́ rẹ ṣe kíni kí ó kùnà. Ó gbọ́dọ̀ ṣe àkóso ahọ́n rẹ. Àìrékọjá àkọ́kọ́ tó gbọ́dọ̀ ṣe rẹ̀ tó bá fẹ́ wà ní àìrékọjá ní gbogbo ọ̀nà. Ó gbọ́dọ̀ ṣe àkóso ahọ́n rẹ. Kó kó ahọ́n rẹ ní ìjánu. Ìkejì ni wípé ó gbọ́dọ̀ ṣe àkóso ìfẹ́ ara rẹ. Kó kó ara rẹ ní ìjánu. Má kàn ká ẹsẹ̀ Bíbélì nínú eléyìí kí n lè lọ sí orí ohun tí mo fẹ́ sọ tó ṣe ìkẹta. Mi ní fẹ́ dúró púpọ̀ lórí oríta eléyìí pé kó kó ìfẹ́ ara rẹ ní ìjánu. Ìfẹ́ ara rẹ kó kó ní ìjánu. Kó ṣàkóso ìfẹ́ ara rẹ. Kí ni mò ń sọ nípa ìfẹ́ ara rẹ? Mò ń sọ nípa ìfẹ́ ara tó ní ṣe pẹ̀lú bí ohun tó jẹ, ohun tó mu. Ìfẹ́ ara rẹ tó ní ṣe pẹ̀lú ìgbé ayé tó fẹ́ gbé láwùjọ àwọn ènìyàn. Mo fẹ́ dogun, mo fẹ́ dọgbọ̀n. Ìfẹ́ ara rẹ tó ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ lọ́kùnrin àti lóbìnrin, ìbálòpọ̀ lọ́kọláya. Ìbálòpọ̀ lónìí wọ́n ti sọ di òrìṣà. Wọ́n ti sọ di èrè òrìṣà ọ̀rọ̀ ìbálòpọ̀ lónìí. Àwọn ọkùnrin kan wà kán máa tí ìróbìnrin ni. Wọ́n á máa gbìyànjú àti bá wọn ní àjọṣepọ̀. Àwọn obìnrin míì náà wà kán máa tí ìrọ́kùnrin ni. Wọ́n máa gbìyànjú àti bá wọn ní àjọṣepọ̀. Bẹ́ẹ̀ wọ́n ń fèdè fọ̀. Bẹ́ẹ̀ wọ́n lọ sílé ìjọsìn. Bẹ́ẹ̀ a lè pè wọ́n lórí ní kìrìsìtẹ́nì. ṣùgbọ́n ìfẹ́ ara wọn kò wà ní àìrékọjá. Ìfẹ́ ara wọn, ohun tí ara wọn fẹ́ tó ń béèrè fún, ohun tí ara wọn fẹ́ tó ń béèrè fún kò wà lábẹ́ àkóso ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó lè rí tó rẹwà, kò túmọ̀ sí wípé ohun tó rẹwà yẹn ó wà fún ẹ. Pàápàá ìwọ tó ti níyàwó ara rẹ. Lára àwọn ìdí tá a ṣe fún ọ láya ara rẹ, tá a ṣe fún ọ ní ọkọ ara rẹ ni wípé ìfẹ́ ara rẹ kó rí bi lò ó sí. Ìfẹ́ tó wà lára rẹ tó fẹ́ fi hàn tára rẹ ń béèrè fún wípé kó bá ènìyàn bíi tirẹ̀ lò pọ̀, kó rí bi lò ó sí, kó rí bi gbádùn ara rẹ sí, ló ṣe lọ́kọ, ló ṣe láya. Ǹjẹ́ ó yé wa wípé ìdí yẹn gan ó ṣáájú ìdí pé ká bímọ? Ó ṣáájú ọ̀rọ̀ ìbísí àti ìrẹsì. Nítorí pé kíni gbogbo ń ta bá ṣe láyé Ọlọ́run lòdì sí ẹ̀ṣẹ̀. O gbọ́dọ̀ lẹ́ṣẹ̀ ẹnu. Ìwọ tó bá fẹ́ wọ ìjọba Ọlọ́run gbọ́dọ̀ wà ní mímọ́. Ó ní pé ẹ máa tẹ̀lé àlàáfíà pẹ̀lú ìwà mímọ́. Láìsí èyí yìí yóò sí ẹni tí ò rí Ọlọ́run. Tó bá wà ní ìwà ìpẹ̀lẹ́ tó ń tẹ̀lé àlàáfíà tí ò bẹ́nikẹ́ni jà, kì í ṣe wípé gbogbo èèyàn ló máa jọ́rẹ̀ẹ́ rẹ, ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ mẹ́nikẹ́ni lọ́tàá. O gbọ́dọ̀ wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. O gbọ́dọ̀ wà ní ìwà mímọ́. O gbọ́dọ̀ lòdì sí ẹ̀ṣẹ̀. Tó pé láìsí ìwà mímọ́ kò sí ẹni tí ò rí Ọlọ́run. Ohun àìmọ́kàn sì ní wọ̀run wà nígbèrè rẹ̀. Ohun àìmọ́kàn ní wọ ìjọba Ọlọ́run. Nítorí náà ìfẹ́ ara rẹ, ohun tára rẹ ń béèrè fún tó ń fẹ́, ó gbọ́dọ̀ wà ní abẹ́ àìrékọjá. Ó gbọ́dọ̀ wà lábẹ́ ìkóra ẹni ní ìjánu. Ó gbọ́dọ̀ máa sọ pé torí pé ikùn rẹ ń béèrè fún oúnjẹ, kò sí ibikíbi tó bá ti oúnjẹ ó jẹ ni, àti oúnjẹ tí ò ń ṣe tiẹ̀ o, àti tó ṣe tiẹ̀ jíjẹ lóúnjẹ. Àwọn kan máa níbi tó bá ní kí gbégbé má gbé ló ń gbé, ibi tó bá ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ló ń tẹ̀. Ọ̀rọ̀ àpáàdì ló ń lọ. Tí o bá ń gbégbé ayé bẹ́ẹ̀, ọ̀rọ̀ àpáàdì ló ń lọ o. Ìgbàgbọ́ rẹ ò lè ṣiṣẹ́ o. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ mọ̀ wípé òmìnira rẹ ò gbọ́dọ̀ já sí òmìnira tí ó pa ẹlòmíì lára. Òmìnira rẹ wà fún láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, láti mú ìfẹ́ Ọlọ́run ṣe láyé. Ìfẹ́ Ọlọ́run ló fẹ́ mú ṣe láyé, kì í ṣe ìfẹ́ ara rẹ o, kì í ṣe ìfẹ́ ẹnu ara rẹ o. Mo ti fi yé wa nínú ìwé Gàlátíà orí kejì wípé ìgbé ayé tá à ń gbé nísinsìnyí, ohun àtijọ́ ti kọjá lọ. Ìgbé ayé Kristi là ń gbé. Ìgbé ayé Kristi là ń gbé nísinsìnyí, kì í ṣe ìgbé ayé ara wa. Nítorí náà ìgbàgbọ́ tó wà nínú wa, ìgbàgbọ́ Kristi ni, kì í ṣe ìgbàgbọ́ ara wa. Àwa a ti pa wá pẹ̀lú Kristi, a sì jí wa ǹde. Ayé tá à ń gbé nísinsìnyí à ń gbé. Ẹ jẹ́ n kà fún wa Gàlátíà orí kejì kí tó padà sínú ìwé Éfésù yìí. Ẹ jẹ́ n kà fún wa. Torí ọ̀rọ̀ yìí kò yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kò yí Gàlátíà orí kejì ẹsẹ̀ 20. Ó ní a ti kàn mí mọ́ àgbélébú. Ṣé a kàn mọ́ àgbélébú lóòótọ́? A ti kàn mí mọ́ àgbélébú pẹ̀lú Kristi, ṣùgbọ́n mo wà láàyè. Síbẹ̀ kì í ṣe èmi mọ́, kì í ṣe ìwọ mọ́. Ó ṣe wá jẹ́ pé gbogbo ẹ̀ tèmi kí n dogun, kí n ṣe gbá, kí n ṣàwo. Gbogbo tiẹ̀ ìmọ̀tara ẹni nìkan ṣáá ni. Kò sówó tó tó ẹ, kò sí tó ní tó tó ọ, orọ́kọ̀ kò tó ẹ, ó láya kò tó ẹ, kò sí tó ní tẹ́lọ́rùn. Ìwà bí Ọlọ́run pẹ̀lú tẹ́lọ́rùn sí ni ìwé mọ́ sọ pé èrè ńlá ni. Ohun tí ara ò lè wọ Ọlọ́run, kò sí ohun tó bá jẹ́ ti ara tó lè wọ Ọlọ́run. Kò sí bó ti lè sọ ohun Ọlọ́run ẹ̀mí lọ́lọ́run. Ohun tó máa wọ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ohun tí a ti pàṣẹ ẹ̀mí bí. Nítorí pé àwọn tí a ti pàṣẹ ẹ̀mí bí ló ń jẹ́ ọmọ Ọlọ́run, kì í ṣe àwọn tó ń ṣe ti ara. Ọ̀pọ̀ lónìí
nípa ara ló fi mọ àwọn tó wà nú ẹ̀mí orí kó nírọ́ ní gbogbo yín èké ni tó bá ti rówó lọ́wọ́ ẹ̀ kò ń ṣe ẹni àmì òróró ṣé owó àtòróró kankan náà ni ẹ rí pé ẹ̀tọ́ ni wá sọ wípé ń bá ẹ sùn wá sọ wípé wọ́n tẹ̀ ń gba gbogbo owó ẹ̀ ṣe bó owó nìwọ̀n náà ń wá owó ló fi ń sọ ẹni àmì òróró kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run o fọ̀rọ̀ torí ẹni tó ń sọ̀rọ̀ Ọlọ́run tí ò bá ti lówó lọ́wọ́ lójú rẹ̀ kò ń ṣe ìránṣẹ́ Ọlọ́run ṣe bí ò lè gbà ni wọn náà ò fẹ́ gbòòtọ́ òun làwọn ẹlẹ́tọ̀ ṣe ń wá ọ kiri ò fẹ́ gbòòtọ́ làwọn ẹlẹ́tọ̀ ṣe ń tẹ̀ wọ́n mo fẹ́ kó mọ̀ wípé lábẹ́ bó ti mú kórí sà ẹni tí a bá ti pàṣẹ ẹ̀mí bí òun lè ṣe ọmọ Ọlọ́run kì í ṣe ohun ti ara torí ohun ti ara kankan ò lè wọ Ọlọ́run Róòmù orí 9 ẹsẹ̀ 9 ènìyàn nípa ti ara ò lè wọ Ọlọ́run Jòhánù orí 9 ẹsẹ̀ 6 63 ó sọ wípé ara kò ní èrè kan ẹ̀mí ní sọ ní di ààyè ó gbọ́ ọ̀rọ̀ tí mo sọ fún ẹ̀mí ní yèsí ni ara ò ní èrè kò ní èrè níwájú Ọlọ́run kò ní èrè níwájú ìwọ náà ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ yí ọ kó yí ọ jẹ́ n kàwé Gálátíì orí 2 yẹn 20 yẹn kí n kà tán àti kàn mí mọ́ àgbélébú pẹ̀lú Kristi ṣùgbọ́n mo wà láàyè síbẹ̀ kì í ṣe èmi mọ́ ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi Kristi ló wà láàyè nínú mi o wíwà tí mo sì wà láàyè nínú ara mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run ṣé ń gbọ́ ìgbàgbọ́ ọmọ Ọlọ́run ni mò ń lò mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run ẹni tí ó fẹ́ mi tí ó sì fi òun tìkára rẹ̀ fún mi ayé tá à ń gbé nísìnyí tó bá ti di àtúnbí ní tòótọ́ kíyèsí ohun àtijọ́ ti kọjá lọ ohun gbogbo sì di tuntun ìgbàgbọ́ tó wà nínú rẹ̀ ìgbàgbọ́ ọmọ Ọlọ́run là ń pè é bẹ́ẹ̀ nípa ìgbàgbọ́ ló fi wà láàyè o ó yẹ kí òye yìí yí ọ yẹ ń ka ìwé Éfésù yẹn fún wa kí n kà á tán fún wa ó ní ìwé Éfésù yẹn ok ẹ jẹ́ kí n ka ìwé Kólósè nígbà náà kí n ka ìwé Kólósè orí 3 kí n ka yẹn fún wa mo sọ nípa o gbọ́dọ̀ ṣe àkóso ìfẹ́ ara rẹ ohun tí ara rẹ ń béèrè fún bí ó ń béèrè fún oúnjẹ àbó ń béèrè fún ìbálòpọ̀ àbó ń béèrè fún ohun tí ìbáṣepọ̀ àárín àwọn ènìyàn bí ó ṣe dánmọ́rán bí àwọn ènìyàn yóò ṣe tẹ́wọ́ gbà láwùjọ ara wọn ó wù wọ́n kó tẹ́wọ́ gbà ó wù wọ́n kó má tẹ́wọ́ gbà ẹ́ kò ní ṣe pẹ̀lú ohunkóhun ohun tó gbọ́dọ̀ mọ̀ ní wípé o gbọ́dọ̀ ṣẹ̀ nínú ohunkóhun tó bá ń ṣe o gbọ́dọ̀ ṣẹ̀ ohun tí àìrékọjá wúlò fún ni wípé kó má ṣe ṣẹ̀ torí ìgbàgbọ́ àti ẹ̀ṣẹ̀ ò lọ tó bá wà nínú ẹ̀ṣẹ̀ tó bá ń dẹ́ṣẹ̀ sí Ọlọ́run ìgbàgbọ́ rẹ ò lọ o ìgbàgbọ́ rẹ ò ní wu Ọlọ́run Ọlọ́run ò ní ṣe kíni kò ní pọ́n ìgbàgbọ́ yẹn lé Ọlọ́run ò ní fàyè gba ìgbàgbọ́ yẹn níwájú rẹ̀ kò ní jẹ́ ìgbàgbọ́ tí Ọlọ́run máa fún tẹ̀lú ẹ ká wo Kólósè orí 3 ẹsẹ̀ 5 ká bẹ̀rẹ̀ láti bẹ̀ lórí ìkóra ẹni ìjánu nípa ìfẹ́ ara nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ó ń bẹ ní ayé run àgbèrè ìwà èrí ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́ búburú àti ojúkòkòrò tí ń ṣe ìbọ̀rìṣà nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn ẹ wo Tẹsalóníkà kínní orí 2 Tẹsalóníkà kínní orí 2 ẹsẹ̀ 5 ká gbọ́ ohun tóun náà sọ ó ní kí ló sọ ní nítorí àwa kò lo ọ̀rọ̀ ìpọ́nni nígbà kankan rí gẹ́gẹ́ bí ẹ̀yin ti mọ̀ tàbí ìbòjú ojú kòkòrò Ọlọ́run ni ẹlẹ́rìí ká máa dọ́nu ká máa pọ́ni ká máa fi àwọn ọ̀rọ̀ máa fi tán àwọn ènìyàn nítorí pé afẹ́ kan gba ìrere wa gbọ́ irọ́ ni ìrere tó ní tí Jésù ṣe pé àkàn máa gbélébó sì jíǹde ó tó láti gba ọ̀kànlá ọ̀rọ̀ Ọlọ́run ti tó fún ìgbàgbọ́ láti jí nínú ọkàn ènìyàn ò nílò àti pọ́n láti dọ́nu ò nílò àti parọ́ àbí ṣèké pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ ni ó ní pé a gbọ́dọ̀ fi ìbòjú ojú kòkòrò ṣiṣẹ́ Olúwa Ọlọ́run ni ẹlẹ́rìí ohun tó bá ti ń tọmọ ojú kòkòrò àti ìháwọ́ ó jẹ́ ohun tí kò ní mú kí ìgbàgbọ́ kó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni Róòmù orí 9 ẹ jẹ́ ká sáré wò Róòmù orí 9 ẹsẹ̀ 13 kẹsàrẹ́ ohun tó sọ ó ní wípé bí ẹ̀ ní kí ẹ̀yin kí ó má ṣe jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ fún ẹ̀ṣẹ̀ bí ohun èlò àìṣòdodo má jọ̀wọ́ ẹ̀yà ara rẹ fún ohun èlò àìṣòdodo ohun tó sọ fún ẹnìyẹn ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún Ọlọ́run bí
alààyè kúrò nínú òkú àti àwọn ẹ̀yà ara yín bí ohun èlò òdodo fún Ọlọ́run. Ẹ̀yà ara rẹ kò wà fún ẹ̀ṣẹ̀, jẹ́ kí ó jẹ́ ohun èlò òdodo fún Ọlọ́run. Ẹ ká wo ẹsẹ̀ 19 yẹn, ó ní èmi ń sọ̀rọ̀ bí ènìyàn nítorí àìlera ara yín, nítorí bí ẹ̀yin ti jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ bí ẹrú fún ìwà èérí àti fún ẹ̀ṣẹ̀ dé inú ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ̀yin kí ó jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ nísinsìnyí bí ẹrú fún òdodo sí ìwà mímọ́. Òdodo àti ìwà mímọ́ ṣe kókó. Bẹ́ẹ̀ fún ara rẹ ló máa jọ̀wọ́ ẹ̀yà ara rẹ o, pé ẹ̀yà ara mi ò sí fún ẹ̀ṣẹ̀, láti inú orílẹ̀ kan ẹ̀ṣẹ̀ kò sí fún ẹ̀ṣẹ̀, mo lòdì sẹ́ṣẹ̀. ẹ̀yà ara mi ohun èlò ìwà mímọ́ ni, ohun èlò òdodo ni. Ìwọ ló máa sọ fára rẹ bẹ́ẹ̀ o. Róòmù orí 7 yẹn, ẹ ká wo ẹsẹ̀ 5. Nítorí ìgbà tí àwa wà nípa ti ara, ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ tí ó wà nípa òfin ó ń ṣiṣẹ́ nínú àwọn ẹ̀yà ara wa láti so èso sí ikú. Ṣé gbogbo ìwà èérí, ìwà ara, ikú ló máa ń já sí o. Ẹ ká sáré wo ẹsẹ̀ 23 yẹn, Róòmù orí 7 yẹn náà ni o. Ó ní ṣùgbọ́n mo rí òfin mìíràn nínú àwọn ẹ̀yà ara mi tí ń bá òfin inú mi jagun, tí ó sì ń dì mí ní ìgbèkùn wá fún òfin ẹ̀ṣẹ̀ tí ó ń bẹ nínú àwọn ẹ̀yà ara mi. Ó ní Róòmù orí 8 ẹsẹ̀ 1 àti 2 ṣe wá sọ wípé ǹjẹ́ ẹ̀bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí, nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Tó bá máa kó ara rẹ ní ìjánu, tí ó bá máa ṣe àkóso ẹ̀yà ara rẹ gẹ́gẹ́ bí ohun èlò òdodo àti ìwà mímọ́, ó máa gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè lọ́kàn rẹ gẹ́gẹ́ bí òfin, kò ṣe gẹ́gẹ́ bí ìgbìyànjú lásán, gẹ́gẹ́ bí òfin. Ó máa sọ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí òfin àìrí lọ́kàn rẹ wípé mi gbọ́dọ̀ ṣẹ̀, mo gbọ́dọ̀ wà nínú òdodo, mo gbọ́dọ̀ wà ní ìwà mímọ́. Òfin yẹn là ń pè ní òfin ẹ̀mí ìyè nínú Kristi. Ó máa gbà láàyè nínú ọkàn rẹ láti máa ṣe rere fún Ọlọ́run. Láti máa yẹ kíni? Láti máa ṣe rere fún Ọlọ́run. Ó gbọ́dọ̀ gbà láàyè nínú ọkàn rẹ o. Wo nǹkan tí Kọ́ríńtì kìíní orí 6 yẹn ohun tó sọ, máa kà yẹn náà fún wa kó lè yé wa dáadáa. Kọ́ríńtì kìíní orí 6 kí ló sọ nípa ọ̀rọ̀ yẹn? Ó máa gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè gẹ́gẹ́ bí òfin nínú ọkàn rẹ̀. Fún ara rẹ̀ ló máa sọ pé ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ nínú ọkàn mi kí mi má bàa ṣẹ̀ sí ọ, gẹ́gẹ́ bí Dáfídì ṣe sọ náà. Kọ́ríńtì kìíní orí 6 ẹsẹ̀ 16. Ó ní ẹ̀yin kò mọ̀ pé ẹ̀yà ara Kristi ni ara yín ṣe. Ara rẹ ti di ara Kristi. Ǹjẹ́ èmi ó mú ẹ̀yà ara Kristi kí èmi kí ó sì fi ṣe ẹ̀yà ara àgbèrè bí? Ọlọ́run kò ní jẹ́, Ọlọ́run má jẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Nítorí náà o gbọ́dọ̀ mọ̀ wípé ohun èlò ni ẹ̀yà ara rẹ jẹ́ fún òdodo àti ìwà mímọ́, kì í ṣe fún ẹ̀ṣẹ̀. Láìsí ìrékọjá tàbí ìkóra ẹni ní ìjánu, ìgbàgbọ́ rẹ yóò di èké o. Ìgbàgbọ́ rẹ yóò dàbí ọ̀rọ̀ àìbìkítà. Ohun kẹta tó gbọ́dọ̀ ní ìkóra ẹni ní ìjánu, ní àìrékọjá, òun ni mo pè ní àkóso ọkàn rẹ. O gbọ́dọ̀ ṣe àkóso ọkàn rẹ, nítorí pé ọkàn rẹ àti èrò rẹ ó ní ṣe pẹ̀lú ìgbàlà rẹ, ó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ rẹ, ó sì ṣe kókó. Mọ nǹkan tí ìwé mọ́ sọ nínú ìwé Òwe orí 4, kí n sáré ka ẹsẹ̀ Bíbélì 3 fún wa ká tó gbàdúrà. Ìwé Òwe orí 4 kí ló sọ fún wa? Ìwé mọ́ sọ fún wa wípé ìwé Òwe orí 4 ẹsẹ̀ 23 ó ní ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ wá ní orísun ìyè. Láti inú ọkàn rẹ, àyà rẹ, ó ní orísun ìyè wà o. A sì mọ̀ wípé nínú ìwé Òwe yẹn náà orí 23 ẹsẹ̀ 7 ó sọ fún wa pé bí èrò rẹ ṣe rí náà ni ìwọ náà rí o. Tó bá fẹ́ mọ̀ bí o ṣe rí, wo ohun tó ń wà nínú èrò ọkàn rẹ, nítorí pé bí ó ti ń ṣírò ní ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ni ó rí. Bó ti ń ṣírò lọ́kàn rẹ, bó ti ń ronú, bẹ́ẹ̀ lórí o. Èèyàn ò lè ga ju ìrònú rẹ lọ láyé. Èèyàn ò lè ga ju ìrònú rẹ lọ láyé. Tó bá fẹ́ ga wo ní ìrònú rẹ, bẹ́ẹ̀ náà ló ṣe rí. Mo fẹ́ ka ìwé Lúùkù, ohun tí Jésù sọ nípa ọ̀rọ̀ yìí, kí n ka ìwé Lúùkù orí 6 fún wa. Lúùkù orí 6 kí ló sọ? Kí ni Jésù sọ fún wa lórí ọ̀rọ̀ ọkàn wa àti èrò inú wa? Máa kà fún wa, máa wá ka ìwé Kólósè fún wa, àwa lọ gbàdúrà. Lúùkù orí 6 yìí ẹsẹ̀ 4 àti 5,
ogójì ó ní pé ènìyàn rere láti inú ìṣúra rere ọkàn rẹ̀ ni ó mú ohun rere jáde wá, àti ènìyàn búburú láti inú ìṣúra búburú ọkàn rẹ̀ ni ó mú ohun búburú jáde wá. Nítorí láti ọ̀pọ̀lọpọ̀ ohun ọkàn ni ẹnu rẹ̀ ń sọ, láti inú ohun tó wà lọ́kàn ni ẹnu ti ń sọ̀rọ̀ jáde. Ṣùgbọ́n ènìyàn rere, ìṣúra rere tó wà ní ọkàn rẹ̀ ló ti mú jáde. Ènìyàn búburú, ìṣúra búburú tó wà ní ọkàn rẹ̀ ló ti mú jáde. Kí wá ló lè jẹ́ ìṣúra rere ọkàn? Ẹ gbọ́ nǹkan tí Kólósè sọ fún wa. Kólósè orí 3 ó sọ ìṣúra rere inú ọkàn fún wa. Ó sọ wípé ọ̀rọ̀ Ọlọ́run òun ni ìṣúra rere inú ọkàn. ọ̀rọ̀ Ọlọ́run. Kólósè orí 3 ẹsẹ̀ 16 ó ní pé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀. Ìṣúra rere inú ọkàn rẹ nìyẹn. ọ̀rọ̀ Kristi ó ní ìṣúra rere inú ọkàn rẹ. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ sì máa kọ́ ara yín, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin ní ọkàn yín sí Olúwa. Ìṣúra rere ọkàn rẹ òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ìṣúra rere ọkàn rẹ òun ni kíni? Òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ wà ní àìrékọjá. Gbogbo ohun tó ń ṣe gbọ́dọ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsì. Ó gbọ́dọ̀ wà ní ìtẹ́lọ́rùn. Ó gbọ́dọ̀ àbí Ọlọ́run ṣe fẹ́ kí o ṣe. Tó bá fẹ́ kí ìgbàgbọ́ rẹ ṣiṣẹ́ lóòótọ́, fi ìwà rere kún ìgbàgbọ́, fi ìmọ̀ kún ìwà rere, kí o wá fi àìrékọjá kó fi kún ìmọ̀. Kí Olúwa kó bù sí ọ̀rọ̀ rẹ̀ fún wa lónìí lórúkọ Jésù. Mo fẹ́ kó gbàdúrà sọ pé Olúwa mo gba oore ọ̀fẹ́, mo gba oore ọ̀fẹ́, ṣàánú mi, mo gba oore ọ̀fẹ́, ṣàánú mi, ṣàánú mi. Mo fẹ́ wà ní àìrékọjá. Mo fẹ́ kọ́ bí a ṣe ń kóra ẹni ní ìjánu. Mo fẹ́ lè ṣe àkóso àwọn mi nípa oore ọ̀fẹ́ ẹ̀mí mímọ́ rẹ. Mo fẹ́ lè ṣe àkóso ìfẹ́ ara mi, ohun tí ara mi ń fẹ́ tó ń béèrè fún lóòrèkóòrè nípa oore ọ̀fẹ́ ẹ̀mí mímọ́. Mo sì fẹ́ lè ṣe àkóso ọkàn mi nípa èrò tó ń bẹnu ọkàn mi, kí n má máa rèrò kúrò, kí n má máa rèrò ibi sí àwọn ènìyàn, kí n máa ro ọ̀rọ̀ rẹ nìkan. Ìwé mọ́ sọ pé ká máa ro ọ̀rọ̀ Ọlọ́run lóòrèkóòrè lálẹ́ àti lówùrọ̀ kí a lè ṣe àṣeyọrí rere. Mo fẹ́ máa ro ọ̀rọ̀ rẹ nìkan, pé alábùkún fún ni ẹni tó ń ro ọ̀rọ̀ Ọlọ́run ní àárọ̀ àti lálẹ́, tí ò jókòó níbi ẹ̀tàn. Olúwa mo gba oore ọ̀fẹ́, ṣàánú fún mi. Gbàdúrà yẹn dáadáa tọkàntọkàn lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó gbọ́ mi tó sì gbọ́rọ̀ Ọlọ́run lónìí tó ti fàyè rẹ fún Jésù, ó kù díẹ̀, ìrìn àjò rẹ kù díẹ̀ o. Tó bá ti dọ́dọ̀ Jésù, ó ti ṣe ìlàjà pẹ̀lú wa àti ẹlẹ́dàá rẹ ni. Mo fẹ́ kó sọ àdúrà yìí pẹ̀lú mi tó bá ṣe tán láti fàyè rẹ fún Jésù lónìí. Sọ pé Ọlọ́run bàbá mi o, ní orúkọ Jésù Kristi, mo gbọ́ ọ̀rọ̀ rẹ lénìí, ó sì bá mi lálejò. Jọ̀ọ́ dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi tí mo ti ṣẹ̀ sí ọ. Mo kọ èṣù sílẹ̀, mo kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, mo kọ ara sílẹ̀, mo kọ ayé sílẹ̀. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ ló wá sáyé ló sì kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde lọ́jọ́ kẹta, ó gòkè rí ọ̀run láti jókòó sí ọwọ́ ọ̀tún bàbá. Jọ̀ọ́ láti òní lọ kọ orúkọ mi sínú ìwé ìyè, sọ mí di àtúnbí. Mo jẹ́wọ́ rẹ tọkàntọkàn ní Olúwa àti olùgbàlà mi. Mo gba ìyè ayérayé lọ́wọ́ rẹ. Ó ṣe tó gbà mí là, Jésù Kristi Olúwa wa. Tó bá gbàdúrà yẹn, àti gbà ọ́ là ọ́, àti gba ọkàn rẹ là, ẹ̀mọ́ ti ṣíjì bò ọ́. Mo gbàdúrà fún ọ pé gbogbo ohun àtijọ́ náà ayé rẹ ó kọjá lọ. Adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. A kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Mo gbàdúrà fún ọ lórúkọ Jésù, Ọlọ́run kó bá ọ lálejò lóòótọ́. Gba Ọlọ́run lálejò lóòótọ́. Tó bá ní àìsàn àbí ìpọ́njú kan lára, àìlera kan lára, gbogbo ìpọ́njú àìsàn àìlera yẹn kó fò lọ dànù. Ohun gbogbo kó di ọ̀tun fún ọ. Bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà. Ọlọ́run kó bá gbogbo àìní rẹ pàdé lásìkò yìí. Bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà lórúkọ Jésù Olúwa wa. Mo fẹ́ kó kọ sí mi, kó jẹ́ kí n mọ̀ wípé lóòótọ́ ló fàyè rẹ fún Jésù nínú ìsìn wa o. Kọ sí mi. Mo ní àwọn ẹ̀bùn àti àwọn àdúrà kan tí mo fẹ́ ṣe fún ọ. Kọ sí mi, kó kọ sí mi. Ìwọ tó bá mú ọrẹ ọjọ́ ìsinmi wá, àsìkò ti dé. Mo fẹ́ gbàdúrà fún ọ láti fún Olúwa ní ọrẹ ìfẹ́. Ọrẹ ìfẹ́ ni ọrẹ ìyìn ní sí Ọlọ́run. Àbó fẹ́ sọ ìdámẹ́wàá rẹ, ó fẹ́ sọ ọrẹ wòlíì, ohun tó bá fẹ́ ṣe fún Olúwa láti fi mú kí iṣẹ́ ìránṣẹ́ yóò máa tẹ̀síwájú. O láǹfààní àti fi fún Olúwa ní àkókò yìí. Mo fẹ́ gbàdúrà, mo sì fẹ́ súre fún wa. Gbogbo ohun tá à ń fi lélẹ̀ gẹ́gẹ́ bí ọrẹ àti ohun èso fún Olúwa lórúkọ Jésù, mo yà á sí mímọ́. Yóò wúlò fún ògo Ọlọ́run. Mo pa láṣẹ gbogbo ohun tó fi sílẹ̀ tó fi wá sí orí pẹpẹ agbára àti pẹpẹ iná yìí lórúkọ Jésù, ó ń padà bọ̀ gẹ́gẹ́ bí ìkórè ìṣúra Ọlọ́run sínú ayé rẹ o. Mo pa láṣẹ ọ̀sẹ̀ yìí, mo súre fún ọ. Nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù, àánú kó fọhùn fún ọ. Ìrànlọ́wọ́ ńlá kó fọhùn fún ọ. Ohun rere kó fọhùn fún ọ. Mo yí ọ ká pẹ̀lú ẹ̀rù Ọlọ́run lórúkọ Jésù. Ẹ̀rù Ọlọ́run kó yí ọ ká.
ibi ò ní dé bá ọ lọ́sẹ̀ yìí, ìjàmbá ò ní dé bá ọ lọ́sẹ̀ yìí, gbogbo èròǹgbà rẹ ní rere lórúkọ Jésù, ìtara Ọlọ́run kó mú wá fún ọ. Mo ní iṣẹ́ àwọn áńgẹ́lì kó dọ́dọ̀ ẹ o, àwọn áńgẹ́lì alóore kó ṣiṣẹ́ dọ́dọ̀ ẹ, kó ṣiṣẹ́ dọ́dọ̀ ọkọ rẹ, ọ̀dọ̀ ìyàwó rẹ, ọ̀dọ̀ ẹbí rẹ, ní gbogbo ọ̀nà, ní gbogbo ààyè lórúkọ Jésù. Ọlọ́run kó fi oore tẹ́ Ọlọ́run. Ọ̀sẹ̀ yìí ó máa mọ́ gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ ìyàtọ̀, bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo ènìyàn, pàápàá àwọn bàbá wa lónìí Olúwa àti àwọn ọmọ wòlíì, gbogbo ènìyàn tó kọ sí mi nípa ọ̀rọ̀ àṣeyẹ ọjọ́ ìbí tá a ṣe, 40 ọdún tá a ṣe ní ọjọ́ Friday sẹ́yìn. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo wa fún ìfẹ́ tá a fi hàn, àdúrà tá a gbà, àti àwọn tó tilẹ̀ fi ẹ̀bùn ránṣẹ́ láti ọ̀nà jíjìn àti ìtòsí, àti àwọn tó tún ṣe kíni tí wọ́n wá sílé láti wá kí wa, láti wá gbàdúrà, láti wá fẹ́ wọ̀n wá. Àwọn ènìyàn jọ mí lójú lọ́pọ̀lọpọ̀, àwa táwọn l'Àbújá àtàwọn tó wà lókè òkun àti níbi gbogbo àti ẹbí tará, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run á tọ́jú yín, Ọlọ́run á pọ́n yín lé, àní sọ èrè wa nù. Mo gbàdúrà tọkàntọkàn fún gbogbo ènìyàn tó dìde lórí ọ̀rọ̀ ọjọ́ ìbí yìí lórúkọ Jésù. Níbikíbi tẹ́ bá ti nílò ìrànlọ́wọ́, Ọlọ́run yóò dìde fún yín o. Níbikíbi tẹ́ bá ti nílò kí àwọn ènìyàn kí ó yọjú sí ọ̀rọ̀ yín lórúkọ Jésù, ọgọlọ́gbọ̀ ènìyàn yóò yọjú o. Mo pa láṣẹ lórí yín, ògo yóò fọhùn, ẹ máa jẹ́ orí ẹ̀ ní jẹ́ èrò, bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà. Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ká tó ṣeré ọ̀fẹ́, ẹ má gbàgbé, a tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ajílẹ̀ ìgbàgbọ́ yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀. A máa tẹ̀síwájú. 3 láyé sọ lórí ọ̀rọ̀ ajílẹ̀ ìgbàgbọ́, 7 sì ni ìwé mọ́ sọ fún wa pé àwọn nǹkan wọ̀nyí òun ni ó ṣàlàyé ìgbàgbọ́ Jésù Kristi tí ó wà nínú wa gẹ́gẹ́ bí onígbàgbọ́. 3 láyé sọ, ó yìí kù 4 tá yìí máa ṣàlàyé ẹ̀ fúnra wa kí ìgbàgbọ́ wa kó lè so èso tí ó máa wu Ọlọ́run. Nítorí náà ẹ jẹ́ ká ṣe orí ọ̀fẹ́ títí a fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, fẹ́ mọ́ ti Baba àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kí ó sọ̀kalẹ̀ kí wọ́n bá wa gbé láti ìsinyìí lọ àti títí láéláé. Àmín. Àmín. Títí a fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.